ọkọ ẹ̀ wà lọ́dọ̀ obìnrin, mo dẹ̀ jókòó sí lẹ́gbẹ̀ẹ́, mo wá ń fi ẹsẹ̀ mo fi ń gún lẹ́sẹ̀, mo mọ̀ pé ó fẹ́ gba pátán díẹ̀ ni. Ìyá kan sì sọ fún mi lánàá wípé òun lọ sọ́dọ̀ àáfàá kan, wọ́n dẹ̀ sọ fún òun pé wọ́n máa fi kinní kan sí ojú ara òun, wípé ọkùnrin tó bá ní kìmí òun ló máa bóun fi kinní yẹn sí. Kí ló wá dé tẹ́ ẹ̀ gba kinní yẹn kẹ́ ẹ gbà wálé? Ó ní òun fún ara òun ló sọ pé òun máa bóun fi sí. A ti da àwọn nǹkan tá a bá a ti dànù. Téèyàn kan bá wá tó bá sọ wípé ẹ̀sìn mùsùlùmí tàbí nǹkan tó kù òun ni ẹ̀sìn tó lè jẹ́ kéèyàn rọrùn wọ̀, definitely nǹkan tó ń sọ fún mi ni wípé àwọn bàbá wa tó ti lọ kó tó di wípé ẹ̀sìn yẹn dé tàbí tí wọn ò gbọ́n pa ẹ̀ rárá, wọn ò níbi tó ń lọ lẹ́yìn tán bá kú. Nǹkan tó ń sọ fún mi nìyẹn. Ohun kankan ní adìyẹ ti ń jẹ kó tó di pé àgbàdo dé. Bí àwọn táìmù kan tiẹ̀ wà, àwọn ìgbà kan tí ò bá tiẹ̀ ṣojú àwa, a bá nínú ìtàn wípé téèyàn bá gbé ọjà tó ń tà lẹ̀ láàrin ilẹ̀ Yorùbá yìí náà ni o, tó bá gbé ọjà tó ń tà sílẹ̀, èèyàn máa ra ọjà yẹn láì ṣe pé ọlọ́jà wà ń bẹ̀, wọ́n dẹ̀ máa fi owó síbẹ̀. Èmi ọmọ kékeré yìí bá sà ẹgbọ́n sókè. Wọ́n dẹ̀ máa filẹ̀. Ètò yẹn ti wà, ó ti wà. Ìgbà tí rúdurùdu yìí dé, ó ní gbogbo kinní yẹn ló bẹ̀rẹ̀ sí ní parun. Tá a bá dẹ̀ ṣọ́ra, tá a fàkìtì mọ́ra, mò ń rí wàhálà lọ́ọ̀kan. Àwọn nǹkan tá a dẹ̀ gọra wa tá a jẹ́ kí wọ́n fi àwọn ẹ̀sìn àjòjì yìí kán fi gbàdánù lọ́wọ́ wa, ìyà ẹ̀ máa jẹ wá gan. Níbi tèmi ń gbé, máa nǹkan kọ́ ilé kéwú síbẹ̀. Láti mi mọ̀ bí tí wọ́n ti fún lówó tó fi wá kọ́ ilé kéwú yẹn tó kọ́ mọ́ṣáláṣí. O ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ẹ̀yà míì nítorí pé wọn ò practice ẹ̀sìn tó ń sìn. O dẹ̀ rán àwọn ọmọ ilé kéwú ẹ̀ wá pọn mi lọ́dọ̀ wa. O dẹ̀ fẹ́ ní nǹkan kan bá wọn ṣe. Ṣé mo gbogbo àwọn kinní yẹn ó máa ń dùn mí pé òru ni program yìí máa ń sábà bọ́ sí. Mo fẹ́ pé bíi 4 sí 5 nínú àwọn ọmọ ilé kéwú ẹ̀ kí n wá gbé fóònù síwájú wọn báyìí kán máa gbọ́. Táwọn ọmọ yẹn bá wá kúrò ní ilé kéwú tán, wọ́n á wá fọ́ká sínú àdúgbò, èyí tó máa jí àgbàdo alágbàdo ya bó ṣe máa ń lọ jíya nìyẹn. Àwọn òbí kan dẹ̀ wà tó ń mú àwọn ọmọ wá láti ìlú òkè, ẹ̀yin òbí leléyìí ń bá wí o, tó ń mú àwọn ọmọ wá láti ìlú òkè wá kọ́ kéwú ní ọ̀dọ̀ máa yẹn. Bí ìgbà tẹ́ ẹ̀ ń ba iye ọmọ jẹ́ òun ni mo rí sí. Because kì í ṣe pé bóyá wípé ọmọ yẹn máa ṣe tán nílé kéwú yẹn ní sáà ọdún tó máa lò, káàtẹ̀ wá sọ pé ọdún 1 sí 2 náà ló lò. Ó máa wá gbé ìwé ẹ̀rí tó ń fún wọn ń bẹ̀, ó máa gbé lọ sí òkè mọ̀sán, wọ́n máa fi gbà síṣẹ́. Káwọn òbí náà má máa jẹ́ afọ́rífọ́hẹ́ẹ̀dì. Ẹ má bínú pé mo lo language yẹn o, torí afọ́rífọ́hẹ́ẹ̀dì èèyàn ni ò ní mú ọmọ ẹ̀ lọ sí school níbi tó jẹ́ kí wọ́n ti ẹ̀kọ́ mẹkáníìkì wà ń bẹ̀ kò kọ́, ti tailor wà ń bẹ̀ kò kọ́, ti school gangan wà ń bẹ̀ kò kọ́. Ibi tí wọ́n ti ń kọ́ṣẹ́ àáfà, tó ti ń ké kùránì, tó ti ń ké, tẹ bá dẹ̀ rí ìṣọwọ́ tí wọ́n fi ń lo àwọn ọmọ yìí, mo wíṣì kan wá bẹ̀ wọ́n wò ń bẹ̀ yẹn tí wọ́n fi ń lò wọ́n. Kí ni nǹkan tí mò ń gbìyànjú láti mú jáde ni wípé ẹ̀yin tẹ́ ẹ ti sọ nǹkan àdáyébá, nǹkan ọ̀ṣẹ̀ṣe tó ní agbára lọ́pọ̀lọpọ̀, tẹ́ ẹ ti sọnù, ìyà ẹ̀ máa padà jẹ yín o. Ìyà ẹ̀ dẹ̀ ti ń jẹ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ó ti ń jẹ wọ́n nísìn. Ẹlòmíì orúkọ mùsùlùmí míì tó gbé sórí tí wọ́n ń pè, ìpè ní wọ́n ṣẹ́ fẹ́ lòmíì tí ó mọ̀. Tẹ́lòmíì bá mọ ìtumọ̀ orúkọ tó ń jẹ́, a mọ̀ pé kò kì í ṣe kékeré. Bó ṣe wà lóbì ló wà ní gbàǹjà o, bó ṣe wà ní ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ń sọ yìí. So nípa ṣẹ̀ríà là ń sọ, tá bá ti rí tẹ́lòmíì bá ti wọlé nsìn, tẹ́ bá fẹ́ bá wa sọ nípa ṣẹ̀ríà tí wọ́n fẹ́ mú wá sílẹ̀ Yorùbá, so kí lẹ rí sí? Ẹ ṣé. Ṣẹ̀ríà tí mo rò pé wọ́n fẹ́ mú wá sílẹ̀ Yorùbá, wọ́n fẹ́ wá fi dá ogun sílẹ̀ ni. Nítorí ẹ̀ la ṣe gbọ́dọ̀ máa sínra wa ní gbẹ́rẹ́ pàkọ́. Ṣé rí gbogbo kinní yìí náà,
ìjọba tí ò ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe ni púpọ̀ lọ́wọ́ ìjọba ọ̀hún. Tó bá jẹ́ pé ìjọba a rí àwọn ìlú tó jẹ́ pé kò tiẹ̀ ṣẹ̀sìn bẹ́ẹ̀ rárá tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa ju orílẹ̀-èdè tá a wà lọ. Ogun òun ni wọ́n fẹ́ fi dá sílẹ̀, but by the time tí ogun yẹn bá wá bẹ̀rẹ̀ ní sàn-án-sàn, ẹ ò níbọn, ẹ ò nágbà, èyí tó tún jẹ́ kẹ́ ẹ tún fi protect ara yín, ẹ tún ti gbà á dànù, kí lẹ fẹ́ fi jà gangan? Ní kúkúrú èdè, wọ́n ń bọ̀ wá fi dá ogun sílẹ̀ ni. Ìdí nìyẹn tí àwa náà ṣe gbọ́dọ̀ di ṣe ìhámọ́ra, ẹ jẹ́ kí n pè ká di ìhámọ́ra ogun, so that tó bá dé kò ní máa sí pé eré hílà hílo lóníkálukú máa sá kiri. Ẹ jẹ́ kí n dúró bẹ́ẹ̀ torí àwọn èèyàn míì tó ṣì ń bọ̀. Yes, sir. Ẹ kálẹ́ o. MS. Mo wà ń bẹ̀. Mo kí gbogbo wa ní kíkí tó lọ́lá jùlọ lágbàáyé pé àbọ̀rú, àbọ̀yè, àbọ̀ ṣíṣe o. Ṣe rí Akànbí ọlọ́ba MS ṣe wà ń bẹ̀. Ẹ tẹ̀síwájú. Ṣe rí nǹkan tí èmi fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ni pé ẹ má jẹ́ kí àáfàá ilẹ̀ Yorùbá kan kó wá máa lo tẹ̀kíyà fún wa ní orí ètò yìí, kó máa sọ fún wa pé ìwà ọmọlúàbí tó jẹ́ ti tàwa ọmọ Yorùbá ó wà nínú Kùránì, ó wà níbì kan nínú Kùránì. Kò sí ìwà ọmọlúàbí kankan nínú Kùránì. Ìwà ọmọlúàbí ó ti wà lára àwa ọmọ Yorùbá, nínú ẹ̀jẹ̀ wa ló wà. Kéèyàn kan wá dé kó wá máa sọ fún wa pé inú Kùránì náà ti kọ́ àwọn báwọn ṣe máa ṣe dáadáa kinní kan. Ṣẹ̀ríà, ṣebí ṣẹ̀ríà òun náà ń lò ní ilẹ̀ Haúsá. Kí ló dé tí wọn ò pèsè iṣẹ́ fún wọn nílẹ̀ Haúsá? Ṣe báwọn Haúsá ń ṣe president, wọ́n ṣe governor, àwọn Fúlàní náà ń rúlu wọn bẹ̀. Tó bá jẹ́ pé ẹ̀sìn Islam yẹn jẹ́ ẹ̀sìn gidi, kí ló dé táwọn Fúlàní yẹn tí wọn ò pèsè iṣẹ́ fún àwọn Haúsá tó jẹ́ pé wheelbarrow náà ti kiri, náà ṣe shoemaker, náà ṣọ̀kadà kiri? Kí ló dé tó ń pèsè iṣẹ́ fún wọn? Tó bá jẹ́ pé ṣẹ̀ríà lọ yẹn pè wọ́n bẹ̀, ẹ wá ń mú àwọn ọmọ ọlọ́mọ ẹ̀ ń gé wọn lọ́wọ́, ìyẹn lẹ wá fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá. Àfáà kan wá gòkè wá, wọ́n á sọ pé ó wà nínú Kùránì pé káwọn máa ṣe dáadáa táwọn bá ti tóhun àwọn bá ti ń lọ sókè, táwọn bá ti ń ṣe kíní kan. Àkànbí ọmọ ọba ẹ̀ẹ́dẹ̀ máa wá sí bíbá ẹni tí ò bá ti sí bíbá ẹ nídìí láti repeat ọ̀rọ̀ rẹ̀ mọ́, wọ́n ti lọ. Mo kàn tún sọ̀rọ̀ lórí ẹ̀ ni because wọ́n ṣe ń sọ̀rọ̀ ọmọlúwàbí. Ẹ mọ̀ pé táwọn náà bá wà sálẹ̀ tó bá ń gbọ́ yín, wọ́n á fẹ́ wá láti wá fún yín lésìn. Sókè ẹ̀yìn àti wọ́n mọ̀ tí wàá máa tẹ́ bá wò ó, a mọ̀ pé Kùránì lè sọ, tẹ́ bá wo Kùránì lóòótọ́. Váàsì tí wọ́n sọ yẹn ó wà nù Kùránì. Bọ̀ tí bá sọ nǹkan tí váàsì yẹn sọ, mi ìfẹ́ oyè yín váàsì yẹn sọ nǹkan tó sọ, bọ̀ nǹkan míì kún sọ jẹ́ ká gbàgbé ẹ̀. Ẹ kàn sọ̀rọ̀ kẹsọ nípa ṣẹ̀ríà tó dáa fúnlẹ̀ Yorùbá, kí lè rí sí i. Nípa ṣẹ̀ríà lọ ní ilẹ̀ Yorùbá kò tiẹ̀ ń ṣe nǹkan, kò ń ṣe tiwa rárá because òfin Sátánì òun ni ṣẹ̀ríà lọ. Ẹ dẹ̀ dárúkọ Sátánì of Sokoto, ẹ ti gbọ́ orúkọ ẹ̀, ẹ rí pé ó jọmọ́ Sátánì of Sokoto ni. So òun lè máa lo òfin yẹn lọ́dọ̀ tiẹ̀, kò kí ń ṣe lọ́dọ̀ tiwa. So ṣẹ̀ríà lọ kò kí ń ṣe tiwa. Ẹ jẹ́ káwọn tó ń lò kán máa lò, káwa dẹ̀ máa ṣe kíni o, ká máa gbé ìgbésí àlàáfíà. Kéèyàn kan má máa fi Islam parọ́ fún wa pé tó bá ti ṣe wàá ó ní ẹ̀san kan tó fẹ́ lọ gbà. Ẹ̀sìn àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, ẹ̀sìn kankan ò wá látọ̀dọ̀ Ọlọ́run. Ìfẹ́ lọ́lọ́run ti wá táwa mọ̀ nílẹ̀ Yorùbá. Àwa ò mọ Ọlọ́run ọba tiwa ní jàgídíjàgan. Kí àwọn àáfàá tó bá mọ̀ pé àwọn fẹ́ máa ṣe ẹ̀sìn Islam kan gba ọ̀dọ̀ Sátánì of Sokoto lọ, kan lọ máa ṣe lọ́hùn, kan dẹ̀jọ́ máa lo ṣàríà wọn. Wọ́n dẹ̀ ní desert, wọ́n á tẹ̀lé wọn. Tó bá dẹ̀ jẹ́ pé Saudi náà fẹ́ lọ, tó bá jẹ́ pé Iran ni àbí Afghanistan, Pakistan, gbogbo àwọn ọbẹ̀ yẹn wà ń bẹ̀, ẹ lọ́bẹ̀ kí ló máa lò gbésí ayé yín bẹ̀, kẹ́ fi ilẹ̀ Yorùbá lẹ̀ fáwa tá a jọ ọmọ Yorùbá. Táwọn bàbá wa fi ilẹ̀ lẹ̀ fún wa, tán fi ilé lẹ̀ fún wa pé ká máa rí òun fi ṣe ayé wa. Ẹ fi ilẹ̀ fún wa, kẹ́yìn gba òun lọ. Kò ṣe pé kẹ́ wá máa ní wá lára, kẹ́ máa sọ fún wa pé Ọlọ́run paná adẹ́bọ rẹ́. Inú adẹ́bọ kankan ò sí níbi kankan. Àwa ọmọ Yorùbá ni adẹ́bọ tẹ́ ń sọ yìí, àwa lẹ fẹ́ pa.
Ọlọ́run Elédùmarè ò dẹ̀ ní fún yín ṣe. So ẹni tí ò bá ti wọ̀ fún, tí ò bá ti rọ̀ lọ́rùn, àwọn ò ní yé sòótọ́ fáwọn ọmọ èèyàn, torí pé Ọlọ́run Elédùmarè táwa mọ̀ kò lè ṣe òfin pé tí ọmọ ìyá mi ò bá ṣe nǹkan tí mò ń ṣe. Bí mo ṣe ń bá àwọn ọmọ ìyá mi sọ̀rọ̀ sí pé Islam yìí ò kí ń ṣojú ọ̀nà, kán wá sọ fún mi pé irọ́ Islam lójú ọ̀nà, kọ́lọ́run wá kí n wá sọ pé Ọlọ́run Elédùmarè ní kí n lọ pa wọn, kò possible. So kẹ́yìn náà wá máa sọ fún mi pé Islam lójú ọ̀nà, kí n wá sọ fún yín pé rárá omi ò gbà, kẹ́ wá sọ fún mi pé ẹ fẹ́ pa mí, that means pé kò sọ́nà bẹ́ẹ̀ nìyẹn. So àwọn tó bá fẹ́ kó lọ bá Sàtánì of Sokoto kán jọ lọ máa ṣe ìgbésí ayé wọn bẹ́ẹ̀ o, kán jọ kán fi àwa lọ́rùn sílẹ̀, ká rọra máa lò ìgbésí ayé wa lọ. So kò jù bẹ́ẹ̀ lọ. Ìgbà tí mo ní láti sọ ni. So Àkànbí MS ẹ lè gbọ́n tó bá fẹ́ wá lọ́wọ́ fẹ́ sọ nípa ṣẹ̀ríà lọ kí olúkálukú wá sọ èrò ọkàn wọn, kí ni wọ́n rí kí ẹ ti mú tó MS olóyè kòkè kọ brọ́dà Àkànbí ẹ sì máa wọlé létà. So brọ́dà Ọlá ẹ lè bá wa gbóhùn sókè. Gbogbo àtọ olówó Èkó, ìyá mi Mulikat, ẹ kálẹ́ o. Uncle Yomi the professor, mo kí yín o. Bàbá mi. First of all, time tí wọ́n gbé ọ̀rọ̀ ṣàrá yìí wá yìí is the wrong time. Unfortunately for them, ó jẹ́ àsìkò tó yẹ pé àwọn èèyàn wa ojú wa ti là. Ojú wa ti là. In fact, at the point mo rò pé nǹkan tó ṣe fẹ́ introduce Sharia is because awareness tí program yìí ti create ó ti lọ gan nílẹ̀ Yorùbá, àwọn èèyàn ti lajú gan. So I felt that this Sharia thing wọ́n fẹ́ fi checkmate wa ni. But unfortunately, we are at wise. So ká ní pé kíní yìí program yóò sí nílẹ̀, and they had brought this thing like, let's say 4 years ago when there was no black app, where people were not aware. More. Because it's through this program, which I believe, someone said it was on X, call flyer here. And from there, we started voicing out. Katomo, the governor heard in Oyo State. Before we knew it, everybody heard. Okay. Emma bínú mo Facebook ni. Okay. At least I check internet ni. So I'm just saying that imagine this particular program ni or kini ishele ni like 5 years ago or 6 years ago. In fact, by now, by now, because me or more in what they were thinking, thought if you Sharia can walk in Yoruba land. And I wonder why Alfa was sometimes they are just so stupid people. They just let this religion go shadow one. And I keep wondering, I mean, just open your eyes and see. Gbogbo ìlú tí wọ́n fi ẹ̀sìn tó fi ẹ̀sìn ṣe níbẹ̀ ṣó tòrò. Ní North tó ti pariwo Sharia, because I know about 9 states ní North ló embrace Sharia ngbà yẹn. Look at the state of those states as of today. And imagine you want to buy one jembe, and they still feel like this can work. And I wonder why imams tó jẹ́ Yorùbá tó tẹ̀ tún encourage Sharia bí mi nínú. It's just annoying. If you can see over obvious but this thing is going to destroy us, and then support it. And sometimes I wonder why this same Obatwani Iwoyi is still there. Because these are the elements that if it destroy Yoruba. Oba Mugbo. Because I'm still wondering why it's still there. But then wonder, okay, any governor, me told that book governor, but Ijo Laniki or Majo, when you're supposed to govern people, we don't need you to dance. This is the time for you to take action, because this is a serious matter. Or you serious for the old Sultan of Sokoto to feel so this is the agenda. Because this man did not say anything all along, but in Nigeria and Yoruba, Yoruba, the Fulani die everywhere. He didn't utter a word. But what the Yoruba, he came out and spoke and even wrote with his insignia.
who are scary. I really don't have much to say because when I think about this thing and the atrocities tí Islam ti dá nílẹ̀ Yorùbá, bó ṣe tàn wọ́n parents wa, àwọn forefathers wa, bó ṣe tàn wọ́n, bó ṣe extort wọn, bó ṣe extort my parents, my grandparents, bó ṣe gba owó lọ́wọ́ mom, everything. I keep getting angry. My better law, that's my submission for now. ẹ ṣe gbọ́ wa. Mr. Olamide, ẹ ṣe. Mr. Ebenezer. ìjọ sà bàbá mi ẹ̀yin náà ẹ máa jẹ́ kí àwọn ará àdúgbò yín gbogbo community yín kó máa wà aware of nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní ṣálámọ́ṣí wọn àgbègbè wọn kán lajúlẹ̀ kán dẹjúlẹ̀ dáadáa kán dẹ̀ dira ẹ ṣeun. Ẹ ṣé ìyá mi. Àgbọ̀rúbọ oyè gbogbo ilé. Gbóhùn sókè. Àgbọ̀rúbọ oyè gbogbo ilé. MS bàbá mo kí yín ẹ kú ètò látàárọ̀. Ìyá alájẹ ìyá mi mo kí yín pé ẹ kú ètò. Olówó Èkó ẹ kú ètò látàárọ̀. Bàbá mi Àkànbí Alọ́ba, ìyá mi Mílíkàtì, bá mi yọ̀ mí, mo kí gbogbo ilé o. ẹ lè máa kọrin fún mi ní birthday next year mi. ẹ mọ̀ yẹn ti gan. Ṣé rí ọ̀rọ̀ nípa ṣàríà lọ yìí kì í ṣe àjẹ́dà tó ti wà nù tó ṣẹ̀ dé ìsìn. Ṣé rí àwọn bàbá wa ìkan tí our generation sì ń ṣe ìkan tó yẹ kí àwọn bàbá wa ti jà fún láti lè wá ni. Inú mi dùn pé ìgbà tí wọ́n sọ mission wọn síta yìí wọ́n bá àwa Yorùbá náà, ṣùgbọ́n àwọn area kan wà tí pẹ̀lú òye ọmọ kékeré tèmi ẹ má bínú, mo kí àwọn bàbá mi o àtàwọn ìyá mi, tó yẹ ká wò tí bá mi Gani Adams tó dẹ̀ mention jáde tó jẹ́ tí mo rí gẹ́gẹ́ bí point and nígbà dàbí pé network ẹni ò dáa o. Ẹ kálẹ́ o. Ó dé kẹ́lómi gbóhùn sókè. Mr. Prince ẹ lè gbóhùn sókè. ẹ kálẹ́ Prince kò sí bẹ́ẹ̀. Ok, Mr. Mogori ẹ lè gbóhùn sókè. Ẹ kálẹ́ sà. Kẹ́rí mo ń tẹ̀lé gbogbo ètò yín láti bí ẹnu ọjọ́ mẹ́ta yẹn, inú mi dẹ̀ ń dùn pẹ̀lú àwọn nǹkan tí mo ń rí because tí ò bá ń ṣe ọlá àti tiyín kí ni àbá máa sọ báyìí ń sìn nílẹ̀ Yorùbá. Nítorí mo fẹ́ lè sọ pé ètò yín ló ń jíjà àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tó fi jáde síta tọ́wọn náà fi ń para tó fi ń jáde pé àwọn rí báwọn pípò yìí ṣe ń ṣe. Mi ò every day ni máa ń wo ètò yín tó dẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn kan pé ó tiẹ̀ dá nítorí àwọn náà rí pé rightness ni. Torí àti Kòròdú ń bí lèmi ti bá yín sọ̀rọ̀ ṣẹ́rí nínú Kòròdú wá ń bí báyìí náà nǹkan táwọn pípò yẹn ṣe ní agbára gan kọ́lọ́run tó bọ̀ máa ṣàánú wa ni. Wọ́n ti sọ gbogbo ẹ̀ àwọn ibi tí ó kọ̀gùn sí gbogbo àwọn Ògùn state yẹn lẹ́yìn rí ṣẹ́rí nínú gbogbo Kòròdú ń bí báyìí náà the same thing ni. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá títí wá ń bí àdúpẹ́ fọlọ́run pé wọ́n fà ilẹ̀ fún gbogbo àwọn nǹkan yẹn. Ṣẹ́rí ṣẹ̀ríà lọ tó sọ ní àwọn ibi tó sọ pé Ìwó kọ̀ọ̀kan tó náà fẹ́ wá yẹn lọ́dọ̀ di tèmi o gbogbo àwọn ọba yẹn lọ́yìn ní ẹ̀bi lọ́dọ̀ di tèmi. Torí ọ̀nà tó ń gbà dẹ̀ nẹ́bi òun ni pé tí àwọn ọba yẹn náà bá ṣe àwọn lóṣooṣù ọ̀wọ̀ tó bá dúró tán pé kíní yìí àfẹ́ apáàtì ọ̀rọ̀ ṣẹ̀ríà lọ gan ìwọ̀sí tó ń talé àwọn ọba yẹn ó ti pọ̀ jù látọ̀dọ̀ wọn àfà. Kí làwọn nǹkan tó máa ṣe tó máa fi dẹ́kun gbogbo àwọn nǹkan yẹn títorí pé àwọn nǹkan tí wọn ò dẹ́kun yẹn ó pẹ̀lú nǹkan tó yìí ṣe ní páwà lórí ṣẹ̀ríà lọ tó bá ń jẹ́ kó máa mọ̀ wípé
nǹkan yìí ẹ̀ ń kọjá ara yín, nǹkan yìí ẹ̀ ń kọjá ara yín. ṣe báwa tá a jẹ́ mẹ̀kúnnù là ń kọ ẹ̀gbin fún àwọn ọba wa. Ǹjẹ́ àwọn ọba wa náà kí ni nǹkan táwọn náà ń ṣe láti máa kọ ẹ̀gbin yìí fún àwọn àfáà yìí? Èmi ò rò pé wọ́n ń gbé ìgbésẹ̀ kankan lórí ẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams. Mo dúpẹ́ lọ́wọ́ wọn náà torí mo wo ètò wọn náà ní ẹnu ọjọ́ mẹ́ta yìí táwọn náà sọ pé àwọn gómìnà wọn ò fọwọ́ sí ṣẹ̀ríà law, àwọn náà ò fọwọ́ sí ṣẹ̀ríà law. Ó dà bẹ́ẹ̀. Kó tó dé Gómìnà ẹdúpẹ́ délẹ̀ náà olóyè Sunday Igboho náà àwọn náà fọwọ́ sí ṣẹ̀ríà. àwọn náà fọwọ́ sí bẹ́ẹ̀ ni. Wọn ò fọwọ́ sí ṣẹ̀ríà lọ. Wọn ò fọwọ́ sí ṣẹ̀ríà lọ. Bọ̀ kó tó dín pé àwọn náà ò fọwọ́ sí, ó yẹ ká ti máa gbóhùn àwọn Gani Adams yẹn tipẹ́tipẹ́ nítorí àwọn láṣojú wa nílẹ̀ Yorùbá before kó tó dé pé àwọn gómìnà gan máa jáde. Àwọn aṣojú wa nílẹ̀ Yorùbá àwọn ló yẹ kó bá wa lọ ké sáwọn gómìnà sílẹ̀ tẹ́lẹ̀ kó tó dín pé àwọn gómìnà ṣẹ̀ṣẹ̀ máa jáde, nítorí pé wọ́n mú àwọn àfáà yìí wọ́n mú ní pẹrẹwu. Ibi táwọn dẹ̀ ti mú àwọn lọ ń ké bá àwọn èèyàn ńláńlá lọ́dọ̀ títí wọn lọ ń fún wọn bá kọ. Àwọn èèyàn ńláńlá lọ́dọ̀ títí wa wọ́n dákẹ́. Àwa tá a wá jẹ́ mẹ̀kúnnù làwa wá ń jáde. Ìkànnà àwọn bàbá wa náà Bode George, former Ondo State governor ní military regime, former governor. Àwọn náà wọ́n ti gbóhùn sókè, wà lórí page David Hamilton. Àwọn náà ti gbóhùn sókè wọ́n láwọn ò fẹ́. Then ìkànnà àwọn bàbá wa náà wọ́n súnmọ́ president bíi Ṣọ̀run. Àwọn náà wọ́n ní ká má kùnú. Ẹ ṣeun. Ẹ túbọ̀ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn, ká máa túbọ̀ máa rí àfọwọ́sowọ́pọ̀ wọn, kó máa jáde sí wa, káà náà máa rí pé àwọn bàbá yìí náà ń jáde, àá náà ní backup, because ṣẹ́gá àwọn pípù yẹn nǹkan tí wọ́n ní láti fi jagun ilẹ̀ Yorùbá ò tí ì ní. Nítorí ìgbà tí àwọn pípù yẹn wà lórí oyè tó wà níjọba, wọ́n ti ọ̀dà nǹkan oríṣiríṣi, nǹkan jagunjagun oríṣiríṣi, wọ́n ti ọ̀dà ẹ̀ fún wọn. Àwa Yorùbá tí wà láwà lórí oyè yìí, kí nìkan táwọn rí ọ̀dà sílẹ̀ Yorùbá pé ogun ti ẹ̀ ṣẹlẹ̀ o, nǹkan yìí lọ́nà àná fẹ́ fi gbéra wa níjà. Kò sí. Tí ò bá dẹ̀ ti sí báyìí, àwa la nídìí láti máa mú báyìí máa package ara gẹ́gẹ́ bí èèyàn kan ti sọ̀rọ̀ sílẹ̀ pé ká máa múra lẹ̀. Ó dẹ̀ ní mí ní ọ̀rọ̀ ńlá dẹ̀ ni. So a jẹ́ pé nǹkan tèmi rí sọ for now nìyẹn. Ṣé ó gọ̀sà? Bàbá wa ọmọ Goriola, ẹ ṣé bàbá. A ní Kùránì àti mọ́sálásí àdìpẹ́. Ẹ kálẹ́ o, ẹ káàsán, ẹ káàárọ̀ o, ní gbogbo ibi tí a bá wà. Ẹ kálẹ́, ẹ káàbọ̀. Mo kí bọ́dà wa tí wọ́n dá sí ètò tó ń sìn, ọmọ Goriola àbí so. Inú mi dùn púpọ̀ fún àwọn nǹkan tí wọ́n sọ. Àwọn ìṣòro tá a ní ní ilẹ̀ Yorùbá, I'm very sorry to say, mi ò lè pé torí pé mo jẹ́ ọmọ ọba kéèyàn wá rí òtítọ́ ọ̀rọ̀ àbí òdodo ọ̀rọ̀ kó má sọ. Àwọn ìṣòro tá a ní gangan àwọn ọba ni. Ọba àwọn gangan ni ìṣòro wa nílẹ̀ Yorùbá. Ìṣòro àkọ́kọ́ tá a ní nìyẹn. So eléyìí tó tún fara pẹ́ tó jẹ́ kí ìṣòro yẹn tún pọ̀ ní àwọn Mùsùlùmí. Because ojú tèmi fi wo ọ̀rọ̀ yẹn sìn, tí a bá fi ọ̀rọ̀ ẹ̀sìn sí ẹ̀gbẹ́ kan náà, ká kọ́kọ́ mójútó àwọn àgbàlagbà ní amúkùn ẹrù ẹwọ́, wọ́n ní òkèlè ń wò ẹ̀wò sàlẹ̀. Àwọn tó jẹ́ ká máa ní problem nílẹ̀ Yorùbá àwọn Mùsùlùmí ni. Àwọn ni wọ́n jẹ́ ká wawọ́ ọ̀rọ̀ ẹ̀sìn bolẹ̀ níbi tọ́rọ̀ kọ́ dé yìí ná. Because kíní yóò máa affect àwọn tó sì máa affect jù náà ni àwọn Mùsùlùmí yìí náà ni. Kò dẹ̀ sí ẹbí kan kò sẹ́nìkan tí ò ní ẹbí tó jẹ́ Mùsùlùmí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àbáwọn ìyá wa
kò yé wọn nǹkan tó ń pè ní sẹ̀ríà lọ tó ń fẹ́ gbé wà òye yẹn ò yé wọn tó. Ẹ jọ̀ọ́ gbogbo ọ̀nà tá a bá lè gbà gẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn náà kọ́ wà ní apá kan but àwọn ọba yẹn kí ni ìgbésẹ̀ tá a lè gbé lórí àwọn ọba ilẹ̀ Yorùbá yẹn. Bóyá àwọn oníjẹkújẹ ló pọ̀ jù láàrin wọn ni ọ̀rọ̀ yìí ò tiẹ̀ yé because ẹ bá wo àwọn ọba ilẹ̀ Yorùbá náà sì mùsùlùmí ló pọ̀ jù nínú wọn. Wọn ò dẹ̀ fẹ́ sọ òdodo. Nǹkan tẹ́ ń sọ gbogbo àtàwọn àmìbà ìlà understand but ọ̀rọ̀ ẹ̀sìn yẹn gbólariwo wà ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ó ti wọnú gan wọ́n ti fi affect a lot of people ẹ̀ wo century náà ní bikini yẹn affect wa bọ̀ wá so it's been a long time. Yes but kí lẹ fẹ́ kí ni nǹkan tí èmi kan rò ó sì ta lè ṣe ni pé kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ àwa ọ̀dọ́ àtẹn tó wà lókè òkun ni àti now ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sọ̀rọ̀ bí nsìn kò sẹ́ni tó wà ní Nàìjíríà tó bí àbí tó wà nílẹ̀ Yorùbá ibẹ̀ láti wà náà. ní ìlú Ìsẹ́yìn èèyàn kan wọ́n jọ ṣe èdè àìyedè ní online ó wá fi Quran lọ ẹjí kì í sọ fún yín nìsín àwọn tó ń gbé bọ̀bọ̀ yẹn gẹ́gẹ́ mọ̀ sẹ́yìn yẹn tó gbé sátìmọ́lẹ́sì àwọn ọmọ sẹ́yìn bíi ẹgbẹ́ rẹ̀ náà ni àwọn bọ́dà rẹ̀ lọ́jọ́jọ́ mọ bíbí ìlú Ìsẹ́yìn ni. lórí pé ó tún Kùránì tí wọ́n print ní China wọ́n dẹ̀ gbé wọn lọ gbé sátìmọ́lẹ́ lọ́dọ̀ àwọn DSS. ẹ̀yin náà wo àwọn tá a fẹ́ jọ unite ara wa nìyẹn báwo la ṣe lè unite. ṣe rí ibi tọ́rọ̀ wà ń sìn tí yóò bá wa dogun kó dogun ló kù báyìí o because a bá ní ká fi àwọn èèyàn yìí sílẹ̀ ká máa wò wọ́n níran wọ́n ní tá a bá ní ká fi wèrè sílẹ̀ kó sin òkú ìyá ẹ̀ bó ṣe wù ó lè dáná sun àwa tá à ń sọ̀rọ̀ ń bí sìn kò sí ọ̀pọ̀lọpọ̀ ò sí ní Nàìjíríà èmi ò sí Nàìjíríà ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ń sìn ẹ̀ sí Nàìjíríà so ọmọ Ṣakí ọmọ Òkè Ògùn Ọ̀ṣun gbogbo ẹ̀ so ẹ jẹ́ bọ́ sí àlẹ́bí nílùú yẹn ni a gbọ́dọ̀ máa wò wọ́n níran. bàbá rẹ bí tó ti lọ kírun. wọ́n ìbọn gbogbo nǹkan tá à ń ṣe ń sìn torí tí wọ́n la ṣe ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe bọ́tà wọn yẹn ní òye yẹn ò tí ṣé wọn ò lè dánú rò ni. sẹ́ni programu tá à ń ṣe yìí òun ló ń mú ọ̀pọ̀lọpọ̀ wọn ronú right now ànìkọ́ táwa ń ṣe ń sìn kò lè ṣiṣẹ́ kò lè ever ṣiṣẹ́ for now àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọ́ọ̀la àwọn ló máa yíṣẹ́ fún jù ìbùdó kankan ti gba ṣẹ̀yà lọ́kọ́ ti gba ọgbẹ́ àwọn ọmọ tó máa ń bọ̀ lẹ́yìn wa wọ́n á lẹ́nu bọ̀dì wọn pa torí wọ́n á ti jí gbogbo wọn ni wọ́n á jí sí mídíà wọ́n á jí sí tẹ́kíníìkì so kò ní sí pé à ń kóni lóko ẹrú lọlé kéwú mọ́ kí ni yẹn fẹ́ fi kéwú ṣe nílẹ̀ Yorùbá láti yẹn gàmí òfò wa kí la fẹ́ fi arábìnrin ṣe nílẹ̀ Yorùbá ẹ wá ní èrè wo la rí ní kéwú kí ló fẹ́ fi ṣe tàti ní èdè abínibí tiwa ó gba àwọn ọkọ̀ káwọn ìjọba wa náà gbé yẹ̀wò lélẹ́yìí tàbí káwọn ọlọ́pàá náà gbé yẹ̀wò nílẹ̀ Yorùbá. àwọn ìjọba tá à ń pariwo náà sí àwọn òwò ló wà nípò ṣé báwọn mùsùlùmí yìí náà ni. yes we tẹ bá wo gbogbo àwọn gómìnà yẹn mùsùlùmí ló pọ̀ jù nínú wọn bọ́ tí sẹ̀ríà kínní yẹn òun yẹn ó yẹ ká ṣe àmójútó ẹ̀ ní kò that is why mo ṣe ń sọ pé kì í ṣe pé mo ní kí a má ṣe ẹ̀sìn ìbílẹ̀ àbí nǹkan àbí no bọ́ tí sẹ̀ríà lọ yí àti ẹ̀ gbọ́dọ̀ gbà yẹn láyè rárá ni ṣé èmi ni àbúrò mi kan àbí ọmọ ẹbí mi kan wọ́n á ní bóyá wọ́n ní gbólóhùn aṣọ àti ọmọ mùsùlùmí wọ́n wá gbé lọ sí sẹ̀ríà kínní wọn tán láwọn fẹ́ sí wọ́n wá èmi ò ní parọ́ fún yín gbogbo ìlú yẹn ní òrùn ìfù gan mi ò kọ̀ kí ẹ̀mí tèmi gan bọ́ sí wọ́n á sùn lóru báyìí máa dẹ̀ dáná sun gbogbo lé àwọn tí a jọ títí wọn èmi ń sáré gbogbo lé tán sọ pé ṣé bẹ́ẹ̀ kan lèèyàn máa ń kú ìjà nǹkan táwọn bàbá wa ò lè tí wọn ò lè fi ara wọn sílẹ̀ òun ló ń kóyà jẹ wá lé ni bọ̀ tó bá ń sọ̀rọ̀ sí àwọn kan máa ní ẹni tó ti wà nílùú òyìnbó ni ẹ máa bọ̀ kí ni
tẹ bá mọ bí ara ṣe máa ń èmi ò gbogbo eléyìí ẹlòmíà wá tẹ máa bá olówó èkó ẹ máa bá wọn sọ̀rọ̀ eléyìí tó bá yẹ kẹ́ yá fún dànù kẹ́ kí ní ẹ̀sìn òfòwò ní àbí mọ̀mọ́ gan fẹ́ ṣòfò tó bá yẹ kó wà láyé ní gbogbo owó ṣẹ́ tí mo ṣe ní Amẹ́ríkà bí mo fẹ́ fi ran lọ sẹ́wọ̀n ni báwo ni wọ́n ṣe máa sọ fún yẹn pé irú ìyẹn jẹ́ òjíṣẹ́ Ọlọ́run sí òjíṣẹ́ Ọlọ́run náà ṣé èèyàn ò lè dáná rò kéèyàn kàn jókòó kó ronú fúnra ẹ̀ kí wọ́n wá ka gbogbo kéèyàn kí wọ́n gan wá bọ́ sínú ibì kan kó wá rò pé imagination ṣé tó possible kí ó jẹ́ pọ́lọ́run ló ran nìyí lóòótọ́ sá. ẹ kalẹ̀ prince ẹ ṣé ọ̀pọ̀ fẹ́ rán mú ọmọdé lọ sẹ́wọ̀n. ẹ wo ẹ má yẹ ká tó bá yẹ pé ó wà láyé ni mo sọ fún wọn níbi èrè kíní àwọn mùsùlùmí kan mo kàn kọjá bẹ́ẹ̀ mo ní ẹ wo ọ̀gá yẹn tó bá yẹ pé wà láyé gbogbo owó ṣẹ́ tí mo ṣe nílùú mo fẹ́ fi òun lèmi fẹ́ fi ran lọ sẹ́wọ̀n mo lè pé torí ẹ̀ gan mo ṣe wá sí Amẹ́ríkà ẹ̀wọ̀n gbére lẹ́ máa rán gbogbo nǹkan tí mo ń gbọ́n pẹ̀ gan kí ni gbogbo rádaràda yẹn. prince ẹ̀wọ̀n gbére lẹ́ máa rán lọ ní àbẹ̀wọ̀n 6 months. 6 months kí ni ẹ máa gbọ́ Ṣakí Ògún ọ̀rọ̀ ke ọmọ àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá ẹ̀sìn dúdú àgbò dúdú wọ́n mú pàṣàbàrí bó bá dijọ́ arí kẹran ní sólógun bó dijọ́ ọjà kẹran ní sàṣàbàrí àjèjì ò gbọ́dọ̀ bá wọn dá sàbàrí tẹrú tọmọ ní bá wọn rológun ṣé ẹ mọ̀ pé egúngún wọn ní èèyàn ò mọ egúngún ni kò síbi tí mi ò mọ̀ lọ́yìn òkè ògùn ọmọ Ìbàdàn ni mí bọ̀ kò sílùú tí mi ò mọ̀ sísẹ̀ pẹ̀tẹ́rì ìlú ọ̀dájú bíi ìyá àròkà tí ò bọ́mọ jẹ àbí Ìgbòho mọ̀rẹ́ alágbàdo òde ọmọ atapẹ́tẹ́ ẹnu omi ọmọ gèlètè lodò sàn yàsẹ̀yìn olómi láàrin ìgbẹ́ ọ̀kan ní máa wọlé ọ̀kan ní máa rọra ọ̀kan nígbà tó mọ̀nà kí ló wá dé Ìgbòho mọ̀rẹ́ àbí kìí òṣèlú ọkà tómi rẹ̀ àbí ìgbẹ́ tí ilé ọlọ́yẹ mọ́ àbí òkè ò oúnjò amọ̀kòkò bàǹtẹ̀ wúrà bàbójú ọlá pé ọmọ yígbìrì yígbìrì abògùn yígbìrìgbìrì lájà apé èkúté lé ọ̀káwùsá nínú yígbìrì yígbìrì ló kúkú wọn àbí sí ìgànná sàbí gànná olólà púpọ̀ kẹsìró àbí kẹ́kẹ́ wọn ra bí ẹni dáadẹ́ sàbí gànná tí sojú olóbò tó sòkòtò tọmútọmú ni wọ́n fẹ́ bìnrin bí wọ́n sọ kọ́ wọn sòkòtò náà ń bọ́lẹ̀ àbáwọn ògògó kúlódò nígbòrí ọmọ kúlókó lọ́la pọ̀ òkú ẹ̀kọ́ jàgùdù àpà ògògó adìẹ sùn wọn ní kúlókú kí wọ́n tó lọ ta tán adìẹ dìde ńlé arúkú lúkú òkú tí wọ́n gbé kalẹ̀ tí ó tà ní wọ́n dátọ́ fún wọn pèlè egun ará òde àpínni bí wọ́n fẹ́ tà lọ́yọ̀ eré bí gbó wọn ní bàbá ń kí ọba bá ń kí ọ̀yọ́ mọ̀ mí léegun bàbá wọn rò dé ọ̀dọ̀ ó gbá mi náà bọ̀ alẹ́ ó gba bàbá máa ka lọ́mọ dúdú ìran bàbá wọn adúbọ̀ ọ̀yà wọn adúbọ̀ ní pẹ̀lú adúbọ̀ akílí tí abara yìí Mr. Prince nǹkan tó ṣẹlẹ̀ ni pé sípò àwọn àfa òsì ń bí káláwọn àfa náà wà ń bí báyìí sí ni wọ́n máa kí oríkì Mẹ́kà Kaaba Saudi wọ́n á kí gbogbo ẹ̀ wọ́n dá pé wọ́n sí ń bí ni. ẹ wo bàbá mi ṣe rí gbogbo ibi tí mo ti lọ láyé mi ní Amẹ́ríkà 30 countries ní orílẹ̀-èdè 13 ni mo lọ lamẹ́ríkà ní Áfíríkà ojú mo lè sọ pé bóyá 8 je parle français je parle levé mo ń sọ èdè bíi 8 àbí 10 bẹ́yẹn gbogbo ìlú tí mo dẹ̀ ti lọ rí láyé tó ti tó bíi 15 orílẹ̀-èdè tí mo ti lọ tó ti tó 15 àbí lẹ́sẹ̀ 17 to 18 èyí tí rí ìran kankan tó o lè fi wé Yorùbá láyé ṣé ìwọṣọ ni àbí ìkíni àbí bá ṣe ń pọ́nra wálé àbí rìn ẹsẹ̀ àbí àgbékalẹ̀ ọ̀rọ̀ ìran wo ló ní oríkì kákan ní Àkànjí Àlàbí Àrẹ̀mú Àdìgún kò sí ìran ọ̀hún ní gbogbo àgbáyé. ìgbésẹ̀. wọ́n máa ń pe Muhammadu ní Adéwálé bàbá ẹ̀wọ̀n akẹ́yìn. náà èmi mo tẹ́tì yín ní ọjọ́ kan. ẹni ṣe ẹ má bínú. ibo ni agboolé wọn. ẹ sọ nípa Adéwálé yẹn báwo ni Muhammadu ṣe jẹ Adéwálé akẹ́yìndé gbẹ́jú. náà àwọn bàbá wa àwọn bàbá ńlá bàbá wọn kàn fi ṣe àpọ́nlé kan fún ni mo wá béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí mo ní ẹ máa sọ pé Adéwálé ibo ni agboolé wọn Adéwò kí ni tẹ bá dé Mẹ́kà gangan lọ sọ fún wọn pé Adéwálé wọn á máa béèrè lọ́wọ́ pé kí ni ń jáde ìran ẹrú máa ń dádé ni. ṣé ìran ẹrú kan máa ń dádé ni. darandaran. in fact àti èmi tí wọ́n ti sìnkú tí mo ti rà mí sójú ọ̀nà mélòó ni kíní ọmọ tó fi ń dààmú ẹ̀yẹ gúdúgúdú abẹ́yìn gbágagbága tí pọ̀pọ̀ yẹn bá ń bẹ láyé ni bí inú ẹ̀ ṣe ń bí mi gan-an títí
ẹ tọ́jú fọ́tò Muhammadu tí bọ́dà wa ìbá mu kọ́ máa lọ yí ọrùn ẹ̀. Ẹ ṣé bàbá Mr. so Please. ẹjọ́ kí la fẹ́ So, ṣe ẹ jẹ́ ẹ má kí jẹ́ ká ọmọ- ẹ má jẹ́ ká gbàgbé ti sẹ̀rí àyẹn. Mr. Aláìtàn nǹkan tá a máa ṣe náà ni pé awareness báyìí náà ni gbogbo àwọn máa sọ kò ní sẹ́ni tó máa dákẹ́ báwa ṣe ń ṣe ẹ̀yin náà Okay, máa sir. ṣe gbogbo alájọ máa ṣe kò ń ṣèyàn kò ń ṣiṣẹ́ tèmi nìkan kò ń ṣiṣẹ́ tiyín nìkan ń ṣe gbogbo àwọn ọmọ Yorùbá ni pé Gbogbo wa pátá. báwo ni ilẹ̀ wa ò ṣe ní parun báwo ni wọ́n ṣe ní pa wá báwo lọ́ọ́ ṣe ní gba ilẹ̀ wa olówó èkó so iṣẹ́ gbogbo wa máa ni. jú Ẹ wa ṣé sí o. ọmọ aládé olówó èkó flyer yẹn wà níbẹ̀ kọ́ máa fi ṣe dp wọn kọ́ máa post ẹ̀ sórí page wọn flyer gbogbo list sharia yẹn ó wà níbẹ̀ ìyà tó wà níbẹ̀ ó wà very important ẹ ṣeun. Yeah, ẹ Okay, ṣé. sir. Yeah. Okay, ma. Ó dáa, ẹ ṣé, sir. Ẹ ṣé gan bàbá, God bless you. ẹ kalẹ̀ ògùn ní o. Ẹ kalẹ́ o. Nǹkan tí mi ní sọ lórí Mr. Dúrójayé Káyọ̀dé wọ́n ní kẹ́ gbọ́n wọlé Mr. Dúrójayé ẹ tẹ̀síwájú. ọ̀rọ̀ àjọ máa bọ́lẹ̀ nítorí mi wà òkè ìṣẹ̀lẹ̀ ló ń bọ̀. Ìbẹ́ ilẹ̀ kọ́mẹ̀ntì ní lórí Facebook pé báwo lẹ ṣe lè join mi program. Ẹ ti yọ̀ǹda Ẹ káàbọ̀ Met TV. ẹ ti padà yọ̀ǹda. Ẹ kú ní mo bẹ fún mi ní 1 second máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹjọ́ ẹ fún mi ní 1 second ṣe jẹ́ kí n ṣe kókó máa sọ̀rọ̀ sí. Mọ́mì. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Ẹ ṣé o, ẹ ṣe gan tẹ gbé mi tẹ fún mi ní táìmù yìí. Olówó Èkó, mo ti ń wò pé the time tí mo fi wá sórí program yìí kì í sábà rí mọ́mí báyìí, mo ń wò pé kí ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ tí mo máa ń wo personal program yìí, mi ò kí ń rí much ní. Tí lọ́dẹ tó dé àbí mo ti máa sùn. Ok, Àkànbí ọlọ́ba ẹ kúṣẹ́ o, ẹ ṣe ń fi taratara sọ̀rọ̀ nípa Yorùbá. Gbogbo ẹ̀yin tí a ń bẹ̀ bàbá bẹ́ẹ̀, ẹ̀yin ìyá wa tó wà ń bẹ̀ mo kí yín o. Mo ti wá sórí program yìí rí mo lè sọ pé ilẹ̀ Haúsá lè mi gbé dàgbà. Middle Belt Plateau to be precise. Mo fẹ́ kí àwọn Yorùbá wa tán bá ń gbọ́ program yìí kan listen very well. Mi ò wà against ẹ̀sìn kankan but pé Islam náà fi conquer north is a fact. Tí wọ́n fi gba ilẹ̀ lọ́wọ́ Haúsá tí o tún wọn dáná fojú òfin gba ilẹ̀ lọ́wọ́ Haúsá is a fact. Àwọn Haúsá kan ṣe àìnídìí ní ìsìn tí wọ́n ń try àti fight fún ilẹ̀ Haúsá because about gbogbo north west up to Kano Fúlàní ló ń jẹ governor ló ń jẹ ọba ń bẹ. Tẹ́ bá wo history tí woman Haúsá kan tó ń follow tó fi bá wọn Fúlàní fa wàhálà wọ́n play back ìgbà lórí Utumadan Fodio Sharia ẹ̀sìn ló fi gba ilẹ̀ lọ́wọ́ àwọn Haúsá tó fi pa gbogbo ọba wọn because nígbà kan débẹ̀ tán gbà sọ́dọ̀ òun introduce ẹ̀sìn Islam fún wọn ó ń win over àwọn followers ó bẹ̀rẹ̀ sí go against nǹkan tí àwọn ọba ilẹ̀ Haúsá. Ẹ má bínú sá wọ́n ti ní ẹ̀sìn Islam tó tó dé ẹ tẹ̀síwájú sá. Utumadan Fodio the major thing tó fi gba ilẹ̀ Haúsá lọ́wọ́ wọn nìyẹn ẹ̀sìn Islam yẹn. Ẹ sàbọ̀ wọn náà wọ́n ti jẹ́ Muslim tẹ́lẹ̀ tó tó dé ẹ máa gbọ́ wọ́n ti gba Islam tó tó dé òun kàn fún ó twist ọpọlọ wọn ni ẹ tẹ̀síwájú sá ẹ ṣe. Mi ò bá yàn gé ọmọ ṣe ṣáìdì Maiduguri ṣáìdì Borno àwọn Borno ti gba Islam kan tó dé àmọ́ ṣáìdì àwọn ilẹ̀ Haúsá north west yẹn Sokoto and co òun ló fi ẹ̀sìn yẹn gbà lọ́wọ́ wọn ló fà tó yẹ pé dọ́là ṣé wọ́n Borno lè kírun lẹ́yìn Sultan of Sokoto kò possible because ó mọ̀ pé ẹ̀sìn yẹn ti dé ọ̀dọ̀ àwọn kóhun tó dé so bó ṣe introduce sí wọn nìyẹn tó fi pa ọba wọn àwọn ọba wọn tó fi take over tó fi bẹ̀rẹ̀ ìjà yẹn tó fi take over tó fi Plateau ti stop wọn ló fà á dọ̀là tó jẹ́ pé ẹni Fúlàní máa sí wọ́n rí àwọn Plateau people as their enemy and wọ́n sì go out pé wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn ṣẹ́rí ní tó máa bẹ̀rẹ̀ ìjà yẹn tó máa take over bẹ́ẹ̀ yẹn wọ́n máa irúgbẹ́ ọlọ́mọdé kárí irúgbẹ́ wọn wá sí ilẹ̀ Yorùbá ní ìtọ́jú tó lù sàríà yẹn
wọ́n máa fi bẹ̀rẹ̀ bẹ́ ní pé ẹni tó bá fẹ́ yàwó islamically tó bá fẹ́ divorce ìyàwó ẹ̀ tó fẹ́ ṣe ẹni ṣe bí kó lọ kóòtù sharia ní kí ló fẹ́ lọ sí general court fún ibi tó ti ń gbé wọlé nìyẹn wọ́n á gbé finance wọlé pé báǹkì tí wọ́n àwọn fẹ́ lọ́jọ́ àti bẹ̀ díẹ̀ ní máa wọ̀ wá lára tó ń bá ti wọ̀ wá lára yẹn àwọn muslim brothers wa ẹ máa fi pé wọ́n ṣe tí ń ní o irọ́ ni o wọ́n ṣe tí ń tẹ́ bá lọ wo ilẹ̀ haúsá ní ìsìn haúsá ò lẹ́nu mọ́ ń bẹ̀ o ẹ lọ wo everywhere haúsá ò lẹ́nu mọ́ ń bẹ̀ all the governors in the northern state ẹ lọ wò wọ́n ń bẹ̀ kò sí haúsá ń bẹ̀ ìlú kan wà ní gọ̀m̀bẹ̀ ó ṣẹlẹ̀ haúsá wọ́n ní èdè tiwọn èdè kan wà bẹ́ẹ̀ tó ń pè ní ṣọ́ngán tẹ́ bá rí ní sometime kó tó ti pé during Buhari tẹ́ bá ẹni bá rí fídíò yẹn tó ń filẹ̀ kúta wọn mọ́ṣáláṣí tó ń fọ́ mọ́ṣáláṣí ọba tó jẹ́ ń bẹ̀ Fúlàní ni àwọn aráàlú yẹn ni wọ́n àtàkì pé irọ́ ni kò lè wá jẹ ọba lé wọn lórí bẹ́ẹ̀ gọ́vnà tó wà bẹ́ẹ̀ ní ìsìn ó mẹ́sọ̀ pé ọ̀gbọ́n yẹn ló jẹ nígbà tó ń ṣe kí ni election ọba yẹn bọ̀bọ̀ tó wá 4th position Fúlàní òun náà gbé ìjọba yẹn fún ẹ̀yin Yorùbá ẹ má jẹ́ ká tanra wa ẹ má kàn fi ẹ̀sìn dí wa lójú táwọn máa fi gbalẹ̀ wa fact ni nǹkan tó ń ṣẹlẹ̀ ni Fúlàní lè follow yín for 20 years they have a purpose ayé Buhari wọ́n gbé nǹkan wá tó ń pè ní rúgà yẹn wọ́n fẹ́ establish àti gbogbo state Nigeria rúgà èdè Fúlàní ni but as God will have it Ọ̀ṣínbàjò ni wọ́n fi head kìíní yẹn ó go against ẹ̀ òun náà sọ sí livestock ministry nísìn livestock ministry yẹn the same thing pẹ̀lú rúgà ni so kí àwọn èèyàn wa kan jọ àwọn ọba wa ẹ má wò gbogbo ẹ̀ náà máa gbà lọ́wọ́ yín ẹ wo Sokoto state àwọn tó ń take over Sokoto state nísìn àwọn terrorist yẹn wọ́n ń pa àwọn ọba wọn ń bẹ̀ ni òfin tí wọ́n náà ń fi lélẹ̀ àáfàá kan ṣe escape láti bẹ̀ ni tó ṣe fídíò tó escape láti bẹ̀ ó ń pèrú lọ́wọ́ náà lọ gbé jáde níbẹ̀ wọ́n náà fẹ́ pa wọ́n sọ fún pé kò mọ the right thing to do wọ́n ní kó ṣe padà sílé kéw ló fi escape so ẹ má yẹ ká tanra wa pé kíní yìí ó máa pè wá ìlú wa ń kọ́ èdè gbogbo àtàwà outside Nigeria ìjọ kan á padà wálé tí Fúlàní bá ti gbà ṣé ara níbẹ̀ náà la fẹ́ wá jókòó sí so gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún wọn bíbá yìí táwọn àkànbí ọlọ́ba àwọn olówó èkó àwọn bàbá bẹ́ẹ̀ àwọn àtàwọn ìyàwó tó ń bá tó ń ṣe fún wọn bíbá yìí àwọn náà ní time tí wọn fún ìṣítí tiwa ni fún àǹfààní ara wa ni ẹ̀sìn kan honestly mo wà ní Plateau State ní Jos ní tí ìjà kan ṣẹlẹ̀ crisis àti pásítọ̀ àtàfà ògbó ọ̀ràn sá lọ àwọn ọmọ tó ń wò pé wọn ò wúlò àwọn náà confront àwọn Haúsá Fúlàní yìí nígbà tó fẹ́ take over Lukuba road àwọn boys yẹn náà fèsì gbogbo àwọn pásítọ̀ church gbogbo everywhere ti sá lọ wọ́n ti sá gorí àpáta tó ń pè ní Shere Hills wọ́n ti sá gbogbo wọn sá lọ ní pásítọ̀ mi dénú sọ fún mi pé àṣọ ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú yìí ṣe dúró so ẹ má jẹ́ ká fúro káro ẹ̀sìn ẹ jẹ́ ká múra papọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan Yorùbá this thing is not possible in our land kò possible ni Ọlọ́run á dẹ̀ fún wa ṣe Ọlọ́run á gbàdúrà gbogbo wa èmi náà mo fẹ́ try àti lọ sórí program because woman Hausa kan wà tó ń try àti liberate Hausa mo fẹ́ máa interpret Hausa yẹn fún àwọn Yorùbá wa kan máa gbọ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Hausa Ọlọ́run á gbà fún Ọlọ́run á fún wa ṣe ẹ kú iṣẹ́ sir God bless you. ẹ ṣe sá. gbóhùn sókè o tẹ bá wà available. kí gbogbo lé. yà ok ẹ ṣe mẹ́ǹtì bí ẹ ká lọ. ẹ jẹ́ kí wọ́n fún ẹ kí wọ́n kọ́kọ́ kí Àkànbí ọlọ́ba ọmọkọ́lẹ̀ Yorùbá ó ṣe gan ni Ọlọ́run á wà pẹ̀lú fámìlì gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé ló máa ṣe é ṣe. ìdí ni wípé mo rí mi dẹ̀ ní sọ jù yẹn lórí ẹ̀. Thank you very much. Bí ọmọkọ́lẹ̀ Yorùbá ṣe ń ṣe and Ọlọ́run á máa wà pẹ̀lú gbogbo fámìlì yín àti gbogbo mi yín mo dẹ̀ kí gbogbo àwa tí à ń ṣe ètò yìí àṣe gan ni ní fọmọdì ní fàyàdì gbogbo wa pátápátá báyìí oríire ló máa kan gbogbo wa. Wọ́n á fẹ́ pé àwa ọmọ Yorùbá sí àkíyèsí kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní kókó máa fi bẹ̀rẹ̀ ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá ẹ jẹ́ ká kọ́kọ́ gbé ti ẹ̀sìn ká gbé sẹ́gbẹ̀ẹ́ ẹni tó bá tó ń ṣe Allah tó bá ń sìn àbí Yahweh tó bá ń sìn
ìwọ pẹ̀lú ẹ̀ ní ẹlẹ́yìn tọ́pù tèmi. So ẹ jẹ́ kí ọmọ tó bá jẹ́ ògidì ọmọ Yorùbá gidi kó má tẹ̀ kó kọ́kọ́ fojú fo ẹ̀sìn náà. Ìyẹn a ti ń sọ ní gbogbo ìgbà, èmi tó máa tún sọ fáwọn èèyàn wa wípé kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn. Ẹ̀sìn tó bá ní nǹkan ẹ̀sìn sínsìn pé kó máa sin nǹkan ìyẹn náà ń pè ní ẹrú. Ìbáàjẹ́ mùsùlùmí ni ẹ́, ìbáàjẹ́ kìrìsìtẹ́nì ni ẹ́, ẹrú ló ń ṣe ń bẹ̀ torí kí ẹni tó dá ẹ̀sìn yẹn kalẹ̀ ni wọ́n ń sìn, òun ló ń bẹ̀rù, òun ló ń dájọ́ fún, òun ló ń dájà mẹ́wàá fún, àfáà ẹ̀ ló ń kágbádá, àfáà ẹ̀ ló ń ṣàjẹ́nùsì fún, ẹni yẹn ló ń sìn, ò sin Ọlọ́run Elédùmarè. So má jẹ́ kán fi ìyẹn kó ẹ lọ́pọlọ lọ débi wípé o ò ní mọ nǹkan tó yẹ fáwọn èèyàn ẹ, àbíyàwó nínú ilé, àbọ̀mọ nínú ilé, àbí ẹni tó jẹ́ bàbá sí ẹ, àbí ìran ẹ. Ìran Ísírẹ́lì tẹ́ ń jà fún, ìran Àràbù tẹ́ ń jà fún lénìí, tẹ́ ẹ bá ka ìwé wọn, wọ́n jà fúnra wọn ni, wọn ò jà fún èmi àti ìwọ. Ísírẹ́lì tẹ́ ń ka ìwé wọn lénìí, wọ́n lọ́mọ Ísírẹ́lì jà fúnra wọn lọ́dọ̀ Fáráò ni wọ́n sọ pé wọ́n jà fáwa sí kan tó kàn mí pẹ̀lú wọn. Fún ìran wọn ni wọn ò jà fún èmi àti ìwọ. Mi ì mọ nǹkan tó máa fà á. Ìtàn ìran Àràbù àti ìran Ísírẹ́lì á wá da nǹkan tó jẹ́ wípé wàá fi pa orí ìwọ̀n ìwọ fúnra rẹ̀ tó máa fi parun. Ibi tí mi ì tí gẹ̀ẹ́tì nìyẹn nínú ọ̀rọ̀ tí ó wà lẹ́yìn. Tá a bá ní ká máa sọ̀rọ̀ ṣàríà lọ, àwọn tó bá máa gbé wá, wọ́n á kọ́kọ́ gbé wá bíi a fẹ́ máa fi parí ìjà ni o, a fẹ́ máa fi bí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n bá ṣe gbé wá tẹ́lẹ̀. But bí pé ọ̀rọ̀ tí gbogbo wa jọ ń sọ, ariwo tí gbogbo wa jọ ń pa yìí, òun ló fà á tẹ́ fi rí tán gbé wá pé a fẹ́ gbé wá kán lè máa fi parí ìjà tọkọ-tìyàwó kékeré. Tí wọ́n bá ti kọ́kọ́ ṣe yẹn tán, wọ́n á wá lókè o, a fẹ́ dá ọjà tiwa sílẹ̀. Ìrẹ́lẹ̀ tó ló tí máa ìwó yẹn ṣe ọjà mùsùlùmí, ọjà mùsùlùmí yẹn o, a máa dín owó fáwọn èèyàn láti wá rajà, bí kò ṣe pé láti máa brainwash àwọn èèyàn. Tó bá yá wọn á wá ní òkè wọn fẹ́ dá báǹkì ara wọn sílẹ̀ o, tó jẹ́ pé àwọn mùsùlùmí nìkan ló wọn máa lò ó. Òkè ẹ wá sọ fún mi, ìwọ tó o bímọ rẹ tó o fowó tọ́ lọ léèwé, tó dẹ̀ gbé lọ sí tó dẹ̀ lọ lé kíú, tọmọ náà tán ti brainwash ẹ̀ tán fẹ́ pé ìwọ ìyá tó ti dàgbà tó dẹ̀ fẹ́ jọ oúnjẹ ọmọ náà ò ní ládùn, wọ́n wá brainwash ẹ̀ kẹ́ lọ́wọ́ àwọn ọmọ Syria tó jẹ́ pé ọmọ kéékèèké tán níyàá fún ọba wọn tó jẹ́ pé nọ́ọ̀sì tó ń tọ́jú ọmọ, nọ́ọ̀sì yẹn wá ń bèèrè lọ́mọ ẹ pé ìwọ ọmọ yìí máa ṣe dáadáa nílé ayé ẹ ò pé kìíní kan, nọ́ọ̀sì yìí tó ń tọ́jú ọmọ ọkùnrin yẹn ni ọmọ yẹn ọmọ 12 years láti máa sọ fún nọ́ọ̀sì yẹn pé sára òun bá dá nọ́ọ̀sì yẹn lòun kọ́kọ́ máa pa. Bọ́ ṣe brainwash ẹ̀ bí sẹ̀yà lọ ṣe rí nìyẹn. Ọmọ yẹn sọ fún nọ́ọ̀sì yẹn pé nọ́ọ̀sì tó ń tọ́jú lòun kọ́kọ́ máa pa pé because òun máa jà ìjà jihad. A wá di pé wọ́n mú àwọn ọmọ wa obìnrin, wákàn dédé wá kì wọ́n mọ́lẹ̀ torí ẹ ò lẹ́nu. Ìwọ tó bá jẹ́ mùsùlùmí á lọ fi fún àgbàlagbà kan nínú ṣàríà lọ, o ò dẹ̀ tó bẹ̀ láti lọ bá wọn jà, tó bá try ẹ̀wò wọn á pa olúwo ẹni. So the first thing mo fẹ́ kí gbogbo àwọn èèyàn kan format orí wọn kúrò kan reset wọn pé nínú religion fẹ́ kọ́kọ́ gbà pé religion kò sí nǹkan tó ń jẹ́ religion. Tí èèyàn bá ti kọ́kọ́ rí pé kò sí nǹkan tó ń jẹ́ religion, á lè ronú. Even tó bá wá ń ṣe religion yẹn, ìwọ àti Elédùmarè yẹn lẹ́jọ́ ní ìjọmọlúwàbí ẹ̀ wà wá gbé dání fún ara ẹ so that ẹ̀yà ẹ àti àwọn èèyàn ẹ wà wá gbé síwájú kó má lè parun. Níbi tó jẹ́ wípé àwọn tó wà ń bí nílùú tá a wà yìí, níbi tá a ti bá wọn pàdé ń bí, tí wọ́n sọ fún àwa Yorùbá, tó bá sọ pé Yorùbá ni ọmọ Puerto Rico, a máa sọ fún ẹ pé ẹnìyẹn wá sọ pé òun sọ fún mi pé òun ló program kan táwa jẹ́ ń ṣe torí Yorùbá Ọ̀yọ́ ló ń sọ òyìnbó ni but Yorùbá Ọ̀yọ́ ó mọ fá. Ó wá sọ fún mi pé òun wo program kan tí àwa ọmọ Yorùbá ń ṣe, pé ó wá ń béèrè lọ́wọ́ èmi tí mo jọmọ Yorùbá ṣé àṣẹjí ni, pé ṣé àwa ọmọ Yorùbá àṣẹjí ni, pé lọ́dọ̀ wọn ò gba gbogbo orúkọ bẹ́ẹ̀ láyè, àwọn wọ́n padà sọ́dọ̀ wa, àwa ń ṣe rádaràda. Ẹ jẹ́ ká ronú dáadáa. Ìwọ tó má sì fi ń tàn pé ẹ ṣẹ̀ríà lọ kan, ẹ mùsùlùmí kan, níkọ̀kìnì kan, òṣì àti ẹ̀sìn fáfàǹsì ni wọ́n ń kọ́. Ẹni tó bá ti ń ṣẹ̀sìn máa ń tòṣì ni. Ẹni tí ẹ bá ti rí tí ó ń ṣe ẹ̀sìn tí ó tòṣì, ó ti ní business tó ń ṣe kó tó wá sínú ẹ̀sìn yẹn ni.
ọ̀ kó ṣe jìbìtì ṣùgbọ́n tó bá lóun fẹ́ bá wọn ṣe ẹ̀sìn ó máa tòṣì kú ni torí nǹkan tó wọn máa fi wàásù fún ẹ ní pé ẹ ọ̀rọ̀ fún àkúnmí láti gba ìwò kìíní kọjá ìwọ ògúdọ̀ lówó láyé àwọn tẹ́ ẹ tó ń jẹ́ ọ̀gá yín nínú ìsìláàmù àwọn náà wọn máa ra bẹ́ẹ̀ tán wọn máa rọgbẹ̀ tán wọn wá sílùú òyìnbó ṣùgbọ́n ìwọ tó ń tẹ̀lé wọn ìwọ ló wọn máa rùn pa tí ò dẹ̀ sí nínú ìwà wa ọmọ Yorùbá nígbà tí àwọn òyìnbó kọ́ wá sọ́dọ̀ wa wọ́n sọ wípé tribe ni àwa nìkan náà bá tí ò sólòṣì nínú wa nígbà táwọn òyìnbó kọ́kọ́ máa wá sọ́dọ̀ wa nígbà tán bá wọn kò sólòṣì nínú wa torí kí ni iṣẹ́ àgbẹ̀ náà bá lọ́wọ́ wa wọ́n dẹ̀ gbà pé a ti ń tan ògùṣọ̀ sí ojú títì tó dàbí iná electric tó yẹ pé lálẹ́ ọjà máa fún ni ẹ̀yà wa náà ó wà nínú ìwé tán kọ́ bẹ̀ nígbà náà lọ́hùn àwa náà la wá di ẹni tó jẹ́ pé àwa di pé ẹnìkan wá kọ ìwé kan wá láti Saudi ìwé yẹn làwa fi ń lo ọgbọ́n tiwa ń sìn làwa tó wá ń kó sórí àwọn ọmọ wa àwọn ọmọ wa dẹni tó ń gé orí wọ́n dẹni tó ń gé ọrùn wọ́n dẹni tó jẹ́ pé wọ́n retí mírèkù láì lè ṣiṣẹ́ mọ́ àdẹ̀wà ń gbé ṣàríà bọ̀ ṣàríà yẹn wá bá yé àwọn obìnrin jẹ́ débi wípé obìnrin báyìí ọmọ ọdún 6 wọn ní tó bá ti ṣe nǹkan oṣù kan nílé ẹ kò gbúdọ̀ ṣe kejì wọ́n máa fà fọ́kọ ni. a wá di pé wọ́n á fòfò títí tí àwọn ọba wa wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọ́n pa àwádẹni tó ń jẹ ẹ́míà ìná olúwa àwa parun ẹ jẹ́ á ronú àwa tó a bá dọ́mọ Yorùbá ká wo ibi ká wo ọlá tó lọ́n gbé fún wa ká má lọ gbé dànù fún ara wa ká má tẹ̀lẹ́nu kó má di pé bóyá ó máa di 30 years kan ó máa di pé kí lorúkọ ẹ̀ á di Gani Abraham Jimoh Ibrahim Bello Ajani Bello kìnìkan tí ò ní sórúkọ Yorùbá mọ́ ó ti ń di bẹ́ẹ̀ ń sìn Ọlọ́run ló ní ká tètè jí ẹlòmíín ń sìn tó bá máa bẹ̀rù tó bá ní kó korúkọ ẹ̀ ń sìn ọmọ Yorùbá ni o ìgbà tó máa kọ ní Jamiu Azeez ẹ jẹ́ á tètè padà sílé ẹ jẹ́ á ronú gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ program yìí ẹ má jẹ́ á gbọ́ nìkan ẹ jẹ́ á máa sẹ̀ǹdẹ̀ sáwọn èèyàn so that àwọn èèyàn máa gbọ́ nǹkan ẹ jẹ́ á máa sọ pé say no to Sharia kò sí nǹkan tó ń jẹ́ Sharia nílẹ̀ Yorùbá a dẹ̀ dúpẹ́ láwọn àwọn bàkankan náà ti ń dìde sí sọ̀rọ̀ sókè bí ọba ìlú mi ń sọ pé kò tó a dẹ̀ dúpẹ́ pé àwọn èèyàn ti ń dìde mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo apátápátá ní gbogbo ayé nífọmọdé ìwọ náà tó bá tún gbé ètò wa ẹ jẹ́ á máa sọ fáwọn èèyàn wa pé ìsìláàmù ni o nǹkan tó wá ṣe ni pé láti wá pa wá run àti láti gbalẹ̀ lọ́wọ́ wa so ẹ jẹ́ kí n dákẹ́ kí n lè fẹ́ lómi láti sọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́. ṣé Mr. Aláyọ̀ mẹ́ láàbá ti sùn big girl gbé òsòkè Mr. láti sùn. mo kí gbogbo ilé o gbogbo ọmọ aládé mo ṣe ẹ̀làbọ̀yè bọ́ bí. ó yẹ ká máa gbáwọn èèyàn wọlé náà àwọn èèyàn fẹ́ wọlé gan-an ms ti sùn. ẹni tó bá fẹ́ wá sókè kan wá sókè big joes ìyálàjẹ gan máa ti sùn. ẹ̀làbọ̀ ṣiṣẹ́ o. mo ti sùn ṣé nítorí mi ò kí gbogbo yín o. mo ń kí látẹ̀kọ́ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ wà nílé o olówó èkó. ẹ kálẹ́ sà. àkànbí ọlọ́ba mo kí gbogbo yín o ẹ kú ètò ẹ kú wájú o. Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o àní ṣìṣe o gbogbo wa ò ní jọ pa sọ́nà ayé o gbogbo ètò tẹ́ ń ṣe yìí Elédùmarè á túbọ̀ máa fún yín ṣe o lágbára àwọn tó nílé ayé àní pasán nínú ẹ̀ o Elédùmarè ò ní jẹ́ kí Ṣẹ̀ríà dé ilẹ̀ wa o àwọn onílẹ̀ ò ní gbà fún wọn o it has been the plan of the Fulanis láti gbalẹ̀ wa láti ilẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ láti bẹ̀rẹ̀ ìgbà tán ti gbé owó fún Usman Dan Fodio láti Saudi nígbà tí wọ́n fẹ́
Usman Dan Fodio kàn ṣe kò gbé Islam wọ north nítorí pé òun láti gbé Islam wọ north o. He was given a huge amount of money. They made him. Wọ́n sọ àwọn Arab ni wọ́n sọ di nǹkan tó dà yẹn. So ìgbà tán délé Haúsá bí man kan ṣe ń sọ bílẹ̀ kan tán náà wọ́n gbélé Haúsá. Èmi náà have been to the north. Mo gbélé 12 years ni mo lò nílé Haúsá. So I know these people very well. So ọ̀gbẹ́ni Usman Dan Fodio yẹn àwọn Arabs ni wọ́n sọ di nǹkan tó dà yẹn. Ìgbà tí wọ́n dé north, reason tí wọ́n ṣe kí n lè wọnú Borno ni pé ẹni tó wà ń bẹ̀ àsọ̀báǹgbà yẹn jagunjagun ni òun náà. So ó hard fún wọn even up to today wọn kì í lè wọ Borno. But every other part of north ni wọ́n ti take over. Ìgbà tán wọlé they in fact they wreak a lot of havoc ní north because gbogbo ọkùnrin àgbàlagbà tí wọ́n kọ́ kó wọ́n dá wọn lóko ni wọ́n tún oko wọn dá wọn castrate wọn. Àwọn tí wọ́n gbà fún wọn gbà yẹn láti subdue wọn. So wọ́n ti káwà tó gbọ́n bíbá yìí wọ́n ti bà yé Haúsá jẹ́ lọ́hùn yẹn. Tí ò tiẹ̀ tá àti ẹ̀ mọ̀ nǹkankan from this our own part àmọ́ nǹkankan wọ́n ti bà yé Haúsá jẹ́ síbẹ̀ yẹn. So Elédùmarè á fún wa ṣe á jẹ́ ká lè rí ilẹ̀ wa gbà padà. Their aims and objectives tẹ́ bá ń gbọ́ tó máa sọ pé olè tó bá wá ó wá láti wá pa láti wá jí nǹkan that's the only thing tí Fúlàní wá ṣe. And bímọ ẹ sọ pé they can follow you for 20 years Fulani can follow you for 100 years. They have footprint for all gbogbo nǹkan tí wọ́n ṣe pátápátá. Again, so tẹ́ bá rí gbogbo agenda wọn tẹ́ bá ti ń follow wọn up ẹ̀yin náà máa rí pé wọ́n fẹ́ wá gbalẹ̀ wa ni wọ́n ní nǹkan méjì tí wọ́n fẹ́ ṣe. So tí àbádẹ́ ti dìde ká tètè jàjà yẹn sìn bímọ yẹn ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn lè ràn Muhammed lẹ́wọ̀n. Ìgbà tí my first awakening èmi mo lè kì í ṣe rán lẹ́wọ̀n nìkan. If I have the chance in fact Christian body ní Nàìjíríà la máa kọ́kọ́ sùn la máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa bá wọn fa wàhálà páàtì ẹ̀ ní wìn ní wọn. But ìyẹn lásán máa jẹ́ kí àwọn èèyàn wa máa ronú pé ìjà tẹ́ ń bá wọn pípù ìjà ó ṣà máa nídìí àṣà nídìí máa bá wọn jà lásán. Ẹgẹ́ kí nìyẹn ò ṣe fojúbọ̀rọ̀ mu àwọn fojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ̀ ọ̀rọ̀ wọn Fúlàní àwọn pàtì wa tí ó ń support wọn tọ́jú ọmọ Yorùbá àwọn yẹn they are suffering from cognitive dissonance. Àwọn yẹn ti brain wọn ò ṣiṣẹ́ dáadáa o. So ìgbà tí mo ka ìwé Chinua Achebe kan ó ní àwọn 4 set of people tí wọ́n kọ́kọ́ gba Christianity tí wọ́n gba ẹ̀sìn àjòjì yẹn àwọn aláìníṣẹ́ lápá ni àwọn táyé wọn ti bàjẹ́. Ó ní men of no means àwọn tún wọn jẹ́ nǹkankan láwùjọ àwọn ni wọ́n gba ẹ̀sìn yẹn wọ́n rí bẹ̀ yẹn bí ibi tó wọ́n lè sápamọ́ sí. Ìgbà tó ti ń pè wọ́n ní tó ti ń sọ pé we are brothers we are the same thing pé kankan náà ni wá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo ọ̀fẹ́ nígbàlà. Ṣé rí anything tó bá ti pè lọ́fẹ̀ẹ́ fún yín you have to be very you have to be wary of that thing. Kẹ́rù máa bà yín jẹ́ jìnnìjìnnì nǹkan tó bá ti pè lọ́fẹ̀ẹ́ nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ẹ̀ ó ju èje lọ. So anything tó bá ti pè lọ́fẹ̀ẹ́ fún yàn ó jẹ́ kí yàn máa bẹ̀rù ẹ̀. ọ̀fẹ́ nígbàlà òun náà pariwo tí wọ́n fi gba gbogbo àwọn ọmọ wa tí wọ́n fi gba tó fi bà orí wa jẹ́. Ẹ má jà pààrọ̀ fúnra wa ìjàmbá burúkú ló ṣe wá nílẹ̀ Yorùbá o. Ipe àti ẹ̀gbà ipe àwọn bàbá wa gbà láti accept Islam do ìgbà wọn yẹn kò sí information tí wọ́n news ó máa ń pẹ́ kí news tó travel. Get so àwọn nǹkan yẹn tó dẹ̀ pé most ìgbà yẹn èèyàn mélòó ló ń kàwé ni wọ́n mọ̀ so nǹkan tó máa yọ fún wọn tó máa fi preach fún wọn ni wọ́n gbà so they accepted it wholeheartedly bẹ́ẹ̀ ni pé nǹkan gidi kan náà wọ́n gbà. Get tí wọ́n mọ̀ pé nǹkan tó máa ṣe wá ń jàǹbá ni tá a bá dẹ̀ kọ̀ tí a bá tètè ja ìjà yìí ń sìn tó máa fi lè wọlé sí wa lára kò sẹ́ni tó máa lè sọ̀rọ̀ mọ́nú wa o tí wọ́n bá fi lè wọlé tó gbé ṣẹ̀rí àti ṣẹ̀rí stand nílẹ̀ Yorùbá
ọjọ́ tó bá bá ànábì wọ́n á gé ẹ lápá wọ́n á gé yín lẹ́sẹ̀ wọ́n á gé yín lórí but ẹ wo someone like me somebody like me èmi ti resolve nínú ọkàn mi kàkà kí ṣẹ̀rí àwa bí èmi lè fẹ̀mí tèmi di o I am not joking I can die because of that kàkà kọ́ gbé ṣẹ̀rí àwa bí báyìí mo lè fẹ̀mí mi di so ẹjọ́ nítorí ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ ọmọ olúàbí tó jẹ́ ọmọ Yorùbá tàtà ẹjọ́ ẹ má jẹ́ ká máa kéde ẹ̀ fún gbogbo èèyàn ká má gba ṣẹ̀rí àláyé gbogbo nǹkan gbogbo ipá tá a bá lè sà gbogbo nǹkan tá a bá lè ṣe ṣẹ̀rí à gbọ́dọ̀ débi lẹ́yìn ìgbà yẹn a tún wá gbọ́dọ̀ jókòó lásán we must start giving it follow up gidi káwa náà máa ṣe bọ́ wọn náà ṣe ń ṣe yẹn ká máa because nonchalant attitude ó wà lára àwọn ọmọ Yorùbá Elédùmarè kàn kó wa yọ ni a lot has been planned tó jẹ́ pé kékeré báyìí lórí kò máa fi yọ wá ó lè jẹ́ àwọn tí wọ́n máa plan ẹ̀ láti bí 15 years àwáṣẹ́ ẹ̀ máa fẹ́ máa jà nígbà tí nǹkan yẹn bá ti dé gẹ́ngẹ́ Elédùmarè kàn máa yọ wá ni o Elédùmarè máa ń kó wa yọ ni o kì í fún nǹkan kan ní follow up kò sí nǹkan tó kàn wá a máa ń ṣe bẹ́ẹ̀ ní pé a kàn live life though mo mọ̀ pé ẹ̀sìn ló fà because we have been brainwashed so we are carefree people kì í à ń ṣọ́ nǹkan tá à ń jẹ à ń ṣọ́ nǹkan tá à ń mu we are just living like àwọn èèyàn tó lè kú lọ́la àti ànírònú I wouldn't blame people sha because we were not taught to think at all from this part of the world tẹ bá ní kọ́wọn èèyàn wá ronú fún 5 minutes wọn ò lè ronú orí máa fọ́ wọn máa complain wọn máa náà wọn ò lè ronú because ìwé ló ń ronú fún wa mímọ̀ bí èèyàn ẹgbẹ́ ẹ ṣe máa kọ̀wé tẹ máa wá sọ ìwé yẹn di òrìṣà tó jẹ́ pé nítorí ẹ̀ lè máa ń sọ fún àwọn èèyàn tí bá ti ń sọ fún wọn màá ní Paul gbọ́n jù mí lọ Paul tó gbé ẹ̀sìn wá fún mi tèmi àti ìbájọ wà nílé ayé tí má wà nílé ayé ń táìmù wọn kò lè colonize irú èmi nítorí ọpọlọ mi ń ṣiṣẹ́ ọmọ èèyàn ò lè dá ronú ni they find it very very hard very very difficult to think so Elédùmarè aṣágbà wa ẹja iṣẹ́ tẹ ṣáà ń ṣe yìí ẹjọ́ wọn nílé a máa tì í lẹ́yìn o ní jábọ̀ o ẹ máa rí ṣe ẹ máa rí sọ o in fact I'm very happy nítorí pé mo rí turn out iye ọ̀hún èèyàn tó ń kúrò nínú Islam I'm very very happy kò dẹ̀ ń ṣe pé àwọn máa sọ ti Islam nìkan we have to be saying it even the Christian religion the other religion ìkọ̀ọ̀kan náà ni kò sí yàtọ̀ kò sọmọ rí nínú ọmọ ọ̀bọ̀n àtẹ̀sí kínní àti kejì tó ń mú wá fún wa kò sọmọ rí nínú ẹ̀ tẹ bá gbogbo nǹkan tẹ́ ń kà nínú Quran jáde gbogbo ẹ̀ náà ló wà ní Bible everything tẹ́ ń kà ọ̀gbẹ́ni Muhammed jikọ ni wọ́n kàn lọ dàkọ ancient story before kí Jésù tó dé we have 15 religions tí wọ́n ti preach the same story kí Jésù tó dé Mitra bàbá ẹ̀ káfíńtà ni ìyá ẹ̀ virgin ni inú cave ni wọ́n ti bí Krishna the same thing was supposed to be a Messiah and all these people did a lot of miracle gbogbo wọn ni wọ́n ṣe miracle so tẹ́nìkan máa sọ fún yín pé àwọn Jewish wọn gba Christianity nítorí pé wọn like Jésù ni àbí nǹkan kan ló ń ṣe wọn irọ́ ni o nítorí pé àwọn mọ story yẹn ni o àwa ò mọ story yẹn la ṣe gbé sórí ibẹ̀ ni pé ta máa rí ọmọ Áfíríkà tó máa fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ ni pé òun wà ń bẹ́gbà tán bí Jésù àmọ́ story yẹn ni ancient story ni ó wà láfíríkà ó wà ní Rome ó wà ní every part of the world nígbà táyé bẹ̀rẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àwọn èèyàn kọ́ dẹ̀ mọ story yẹn nítorí pé àwa ò ti mọ̀ la ṣe gbé sórí táwa ń fọwọ́ ẹ̀ sọ̀yà bẹ́ẹ̀ ni pé ìṣojú wa náà ṣe bí Jésù àbáwá ń bẹ àwa ní Abubakar tó kọ Sahih Bukhari wọ́n máa wá fọwọ́ ẹ̀ sọ̀yà wọ́n máa bá àwọn èèyàn jà they killed because of this religion kí ló yẹ tá máa pa èèyàn ẹlẹ́ran ara wa èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ tó dẹ̀ wọ́n máa dúró ọbẹ̀ lọ́rùn tó máa pe aláwùsí. bàbá mi ẹ má lo k-word yẹn jọ pípa ní kẹlò àbí ọ̀nà life. all right thank you madam ẹ ṣé gan. ọwọ́ náà tiẹ̀ ti fẹ́ forúkọ lẹ̀ fọ́wọ́n tó máa kọ́kọ́ kú ẹ má wọlé.
sá. mo lè ti ní ẹ máa forúkọ lẹ̀ fún ọ̀tọ́ máa kọ́kọ́ pa. mi ò mind o tógun bá dé ṣé mi máa wá sá lọ ni láti kọjú lè ní ọmọ òwú ni mí. but nínú àwọn nǹkan wọ́n yàrá wa lè wà. nínú àwọn nǹkan tẹ́ ẹ sọ kalẹ̀ níbi tẹ́ ti mú àsọdùn ẹ náà wọn Yorùbá pé a kì í rorí ṣé ẹ náà wà nínú àwọn Yorùbá yìí ni. bàbá mo wà ń bẹ̀ kí n tó jí àìṣẹ́ ń ronú sí i ni kò sẹ́ni tó ń ronú nu wa láti ilẹ̀ gbogbo wa ọlọ́pọlọ dúdú ni wá wọ́n máa ń pọ́n Yorùbá lé ni bàbá wọ́n máa ń pọ́n wa lé ni ẹ ní sùúrù wọ́n máa ń pọ́n wa lé ni bẹ́ẹ̀ ni pé àwa la gbọ́n jù irọ́ là ń pa tó bá jẹ́ pé a gbọ́n ni ó tipẹ́tipẹ́ ló yẹ ká ti rìbúkù gbọ̀wọ̀n ẹ̀sìn yìí tábà ipa máa ń ronú ni tí majority wa bá ń ronú àti máa rí lapses tó wà nínú ẹ̀. àwọn ọ̀jọ̀gbọ́n nílé ayé àìmọye a lot of researches náà ti ṣe tipẹ́tipẹ́ but because we don't read from this part of the world we don't read. torí ẹ̀ lẹ́yìn bóyá sọ pé we want to hide something for a black man put it in a book a black man will never open it. tọ́rọ̀ tó ń sọ lẹ́yìn gbàgbọ́ ni ṣé àtàbà máa ń rò ní pé tí wọ́n bá ti ń sọ òyìnbó ńláńlá àbí bóyá ó ti graduate ní school kan ẹ máa rò pé wá intelligent ni no. Speaking big grammar is not kò kí n ṣe intelligence àbí pé ó lọ that four wall of classroom if you have to educate. òun àti obìnrin yẹn máa fi wà ó máa make sure wípé I'm calling you first thing in the morning last thing at night. I'm sending you gifts. I'm sending you this. I'm paying your bills. Only about you 3 months low. Not my video work together. But oh my spoil girl, you know that dream partner. That's what more any look ni mo tin wa láti joy. I was sharing for like 3 months. Our pull outs. Ṣé mo pé woman obìnrin yẹn ti wà hooked on that thing. Tó bá ti wà hooked, òun ló máa lé ọkùnrin yẹn káàkiri kò wá ní fẹ́ fi sílẹ̀ even God tó bá make up mind ẹ̀ wípé òun máa fi sílẹ̀ kò ní easy fún ó ní wípé nínú gbogbo àwọn tó ti ṣe kinní yẹn fún ó ní only one girl was strong enough to pull back totally. Sister Ruth, how are you ma? Only one girl was strong enough to pull back totally. Only girl yẹn ó dẹ̀ padà sí low level àwọn normal guys ó dẹ̀ padà síbẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ bọ̀bọ̀ yẹn ó dẹ̀ marry ó dẹ̀ settle down. Only but others wọn kì í lè padà sẹ́yìn mọ́ because ó ti so set high standard. You are right ma. Nǹkan tẹ́ sọ yìí ni one lady sọ ní live kan tí mo join náà. The lady was like pé à ń sọ̀rọ̀ nípa trust and how to what's it called? How to engage communication in relationship. Pé kíní kan ó ní ká fi trust ilẹ̀ o pé nothing like trust o ó ní kan tó jù ti rí so onígbà tó ń serve pé bọ̀bọ̀ yẹn pé wá bá òun pé connection ni from Facebook ṣá ọ̀rẹ́ ẹ̀kọ́ connect òun pé kò ń message on from account kíní kan ó lóun wá bá sọ̀rọ̀ ó lóun kọ́kọ́ ó ní kò bá òun sọ anything related to sex for like first month tó ti jọ ń sọ̀rọ̀ second month ó ní kò bá òun sọ̀rọ̀ ó ní máa sọ̀rọ̀ Jésù you understand pé every time wọn bọ̀bọ̀ yìí Ọlọ́run ṣe ohun tọ́lọ́run gbé òun pàdé rẹ̀ dàbí lè pé is God fearing is a loving person pé a máa béèrè báwo ni service báwo everything pé tó máa complain fún any stressful day báyìí pé ó máa ní àkóhun pẹ̀lẹ́ pé ó máa tún ní ṣé kò ń order àwọn kan fóun kó wọ́n deliver ẹ̀ fún pé ó ṣàti jẹ́ kó ń feel too relax ó ní not knowing that this guy na jigolo ó ní bó ṣe jákùn wà too relax pé the third month ṣàtọ́ṣà tó ti wà in talking terms tó ti ń sọ̀rọ̀ pé bó ṣe ní kò ń wá nìyẹn pé ó ní kò ń wá sílé òun pé òun wá ní pé ó sọ a ti sọ̀rọ̀ for long now pé ṣé òun ò lè wá sílé òun ni pé I don't mean any harm just try and come to my apartment kíníkan ó lóun wá ní òun ò wá pé òun ò fi safe ó ló sọ pé okay ṣé kí wọ́n lọ eat out kọ́kàn ṣàjọ wà outside níbi tí ojú máa ti rí wọn ó lọ sọ pé yes pé wọ́n ṣàjọ ọjọ́ jáde olúwa di evening time yẹn wọ́n sọ fún pé òun ò nílé padà sí ilé òun mọ́ o ṣé bóyá kan rent hotel like kọ́kọ́ ṣe kan lodge sí hotel
ó bá ní tó gẹ́gẹ́ wá ní wọn ni are you sure? Ó sọ pé yeah no worry I can lodge into separate hotel, you lodge in another room, you lodge kan ṣàṣe separately bẹ́yìn. Ó lóun bá ní no problem kan ṣàṣe bẹ́ẹ̀. Ó ní bàbá yẹn wá ní now ó wá ní bó ṣe ń bá òun sọ̀rọ̀ pé wọ́n sọ pé wá the time be around 11 p.m. wá message òun pé kóun wá sí yàrá òun kóun fẹ́ sọ̀rọ̀ fún. Ó lóun bá ní no problem pé tó ń ṣàṣe lọ bá nìyẹn. Ó ní wọ́n discuss for like 20 minutes pé bọ̀bọ̀ wá ní pé kí wá ní nǹkan tó ń expect, so ṣé mùmú lòun pé òun ni ti jọ ń sọ̀rọ̀ for long, yàrá wá ká máa jọ máa ṣe pastor mrs and whatever àbí kí ló ń expect. Gẹ́gẹ́ lòun feel disappointed pé tó wá sọ pé rárá pé òun I've not made up my mind to do such thing. Ó ní kẹ́ bọ̀bọ̀ dẹ̀ sọ fún un pé ó dẹ̀ walking out ní hotel yẹn ní òru yẹn ó lọ walk out ó lọ mọ̀ bí tóun máa lọ kún wà stranded pé tóun béèrè lọ́wọ́ òun kò béèrè lọ́wọ́ òun báwo ló ṣóun délé láyọ̀ o ṣóun gbé òun lọ́nà o ṣóun kidnap òun ó lóun ò tiẹ̀ máa pé òun ṣàdọ́jọ́ kejì òun tún pé ó ní kò gbé kọ́ lòun up tí bóun ṣe ń sọ̀rọ̀ yìí o ó ní kò gbé kọ́ lòun pé òun ẹni tó wá rí fẹ́ òun tóun tó connect òun mọ́ lòun bá lọ bá pé òun bá sọ fún pé I don't know, maybe I've done something wrong, this is what happened, he asked us to eat out and I went with him kidney and he asked me for sex and I said no and he sent me out of the room. Gẹ́gẹ́ wá ní are you sure? Ó ní yes. Ó ní gẹ́gẹ́ wá sọ pé òun àbá òun pé gẹ́gẹ́ wá ṣàlù pé wá fún òun ní wá fìdí òun bá pé sọ pé òun ò ní interest nù pé ṣé ọ̀dẹ̀ lòun ló pé òun ni pé gbogbo àwọn nǹkan tóun ti sóò sílẹ̀ yẹn pé ìgbà wo ló máa ń ṣe Sister Gold ṣẹ́rí bọ̀bọ́ yẹn number one ẹ ṣe mistake bọ̀bọ́ yẹn ò ṣe jígolo. Àwọn jígolo làwọn tó máa ń fẹ́ obìnrin torí owó. Now I don't understand because this girl though I saw I go yako jígolo yẹn the girl was just like pé kò yẹ ká trust ọkùnrin kìnìkan pé pé nǹkan tó fojú ń rí. Sherry àwọn because ó ti fún un ní 100% assurance. They play. Sherry àwọn money they play. They play gidi ni. Sherry àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé they want you to Emperor, my brother, I see you, Emperor. Thank you for the gift. They want you to do the talking. They want you to do the oríṣiríṣi. Yeah, sorry, ti sọ pé jẹ́ kí n dá buacha yìí lóhùn. Aṣẹ́wó ni wá, ẹ má bínú. Oníkálukú ló kò jẹ́ tó pọ̀ ṣe. Àmọ́ páwọn èèyàn kún Kóńgò. Nínú Kóńgò yẹn náà wọ́n sì ń dóra wọn. Ẹjọ́ ẹ má bínú. Ẹjọ́ ìlú wo ni Bàtàsà ti ń fún gbogbo wọn lẹ́kọ̀ọ́? Ẹ má bínú. Ṣé ti gbọ́? Ẹ ti bínú. Guinea, Equatorial Guinea. Okay, Equatorial Guinea. Okay, so number one ni pé àwọn ọkùnrin kan wà tẹ́ pé wọ́n feel pé because you are matured and you are not a virgin, you should know what's up. And it doesn't work that way. It does not work that way. At times, I want you to communicate. Indulge in communication. Like, have a conversation with me. Baby, nǹkan tí mo fẹ́ lélẹ̀. Because torí anybody tí mo bá meet. Ó dà gẹ́gẹ́ yẹn go fún wa ní information yẹn tó. Ẹ mọ ọdún ṣẹlẹ̀ that gold leading yẹn fọkọ máa yẹn fọkọ. Ó dàbí pé ó ṣe ó kàn wá sọ ló dùn gbogbo ìsọ yẹn. Our life like this ẹ mọ̀ kó dẹ̀ ń sọ ẹkún bó ṣe ń sọ̀rọ̀ yẹn. Sister Gold ó dó bọ̀bọ̀ yẹn ní ọjọ́ yẹn bọ̀bọ̀ yẹn. Yes, now my husband was that like tó bá ṣe pé kò dó kò ní dùn ẹ́ pé kí ló ń dùn ẹ́ bẹ́ẹ̀ wọ́n yẹn sọ pé 4 years ago. Ó dùn ọ̀rẹ́ mi kan wà. Ó ní kò bá òun sọ̀rọ̀ mọ́ kò chat òun mọ́ kò tó bá pé kò já òun lò mọ́. Sister Dagold ṣe mo wá sọmọ ló dùn ó ní kọ̀kọ́ tó ṣe dùn ó dùn nìyẹn náà ó kàn háì dárín yẹn fún wa ni. Dagold ọ̀rẹ́ mi kan wà. Àwọn obìnrin míì olè ni wọ́n ẹ jẹ́ ká tún tọrọ Ọlọ́run ẹ má wà realistic o àwọn obìnrin míì olè ni wọ́n Ọlọ́run. Ẹ má bínú ẹjọ́ ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ mi ẹjọ́ nítorí Ọlọ́run. Ok Ọpẹ́ mo fún ẹ láyè màá wá sọ̀rọ̀. Ẹ ṣe sá Dagold ṣe mọ̀ wípé ẹkú tó ń sùn yẹn it might just be a way to manipulate you guys. Just for you to it's just a tactic to make the story sweeter. Sympathy to get sympathy. And do you know that all that story might not be even real? It's just a trap for the next man that will come and take them to dinner. Things are crazy. It's crazy outside. So ti yé yín ọ̀rẹ́ mi kan wà ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lálẹ́ Sister Yinka tó bá fẹ́ sunkún sínsìnsìn ẹ̀ nígbà tí ìgbà etí ẹ̀
ó máa sunkún jáde fún yín ni tó lè máa ṣe tẹ máa fi pè. ó lọ join ti àdáwọ̀. ànígbà tí mo ṣì ní nọ́mbà ẹ̀ mọ̀kàn tí mo fi save nọ́mbà ẹ̀ ni Mrs. Cry Baby, she can actually cry. So kí ló yàn bẹ́ẹ̀ wá máa sọ story kékeré kọ̀ọ̀kan á máa ké lórí live ẹ máa fi ìpè ọ̀rọ̀ yẹn jó tọ́. Yóò yẹn fuck up ọtí máa jọ máa sọ báyìí fẹ́ lálákúlà lára wọn already. So ó dẹ̀ ti lálákúlà lára wọn nìyẹn bọ̀bọ̀ ti move on. Gbogbo wa ẹ wò ṣe. Nǹkan tó tún wá sọ sorry. Ó ní nǹkan tó wá gbọ́ wá pé the following week tó fi pick up ọmọ wa ṣe wedding. Bó ṣe sọ nìyẹn. Yes. Ẹni fẹ́ ṣe ìyàwó ni. We guide him from Mr. Anything like mo wà live yẹn mo dáná kitchen ni my husband was mo bóyá ó tẹ fóònù mi ó ṣà ń gbọ́ ó ní irọ́ nìkẹ́ yìí pa. Dàgó ìdúró bọ̀bọ̀ yẹn ò ní bẹ́ẹ̀ ni. Because I was actually pity for oh God I don't know ṣe kí ni gbàgbé ó ní pẹ̀lú ẹkún tó ń sùn yìí kí ló kọ ẹ̀ 4 years ago ṣì rántí nǹkan tó ṣẹlẹ̀ ó jẹ́ dúra yín ni nà. irọ́ ni Dàgó ẹ̀ mọ̀kàn tó ṣẹlẹ̀ ni bọ̀bọ̀ yóò promise ẹ̀ ní ever after kankan. ó ti rí ilé olówó ó fẹ́ wá dẹ̀ pa ó fẹ́ wá débi tí àyàdé bẹ́ẹ̀ ni. ó tún sunkún lọ sí láti 4 years. ìkọ̀kọ̀ tó ṣe mí nìyẹn tí mo sọ fún pé I was not mo sọ mo ní excuse me mo ní if there is nothing attached kò yẹ kó wà pain you shouldn't be pain because it should be like a blessing in disguise fún ẹ. tó bá ṣe bẹ́ẹ̀ lórí anything ṣe tí ò dẹ̀ pick call ẹ̀ mọ́ ẹ kó máa lọ wá dẹ̀ fún wa find way tí ẹ wá fún ara ẹni. Gold ṣẹ́yìn lẹ fẹ́ gbé lọ jẹ dínà. ó ní èmi ò lè understand tó. ṣẹ́yìn lẹ fẹ́ gbé lọ jẹ dínà. àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tó máa ń pera wọn ọlánìyànnu irú wọn lè máa gbé jáde tẹ ọmọ máa mú nǹkan tó tóbi jù nínú mẹ́nu nǹkan tí wọn lè afford náà máa rà. tọ́mà ti wáyé dàríyàn tó sanwó ẹ̀ báyọ̀ ẹ̀ ti di Lord and personal saviour wọn nìyẹn. àwọn local thing ṣe rí ẹ wò mí ti ẹ̀kọ́ dẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ àwọn obìnrin mi they are so classless. Let this person know tó bá ti jẹ́ pé o ti ríyàn yìí o ti fi pé àbọ̀bọ̀ èmi àti àná ìyẹn ò mọ reason jẹ́ pé èèyàn tí ẹ fi pé ẹ lè bá ní nǹkan pọ̀ ẹ tẹ̀lé jáde toró fẹ́ gbé yín lọ sí ibì kan ẹ fẹ́ lọ ṣe gbẹ́nu sí ẹlòmíì ṣe mọ́yé gbẹ́nu sí tó ti ṣe. ẹni jíìnì ẹ send request kẹ wá sókè mo fẹ́ gbọ́ another perspective tí. ṣe máa dúró gbẹ́nu sí tẹ́nu ẹlòmíì ti ṣe tẹ́nu ẹ ti lápá tó ti ṣẹ̀jẹ̀ dànù. tó ti gbẹ tó ti dàn dẹnu sí ìdànganu sí àbí kí ló ń ṣe. ó lọ gbanu sí káyọ̀ ká ṣẹlẹ̀ pé ẹlòmíì látàrí gbẹ́nu sí tó ń ṣe kiri òun ló jẹ́ kó ìyàwó lé látàrí ganu sí ganu sí òun ló yẹ kó fẹ́ yóò tí ò yẹ kó fẹ́ ìyẹn á wá gbé lọ sí dínà wọ́n ti lọ ná bí i 200k ìyẹn bá sọ pé I will show you pepper tíyẹn bá bóyá rẹ́pù ni o bóyá fọ́ọ̀sì ni tíyẹn bá lọ́la kúlẹ̀ báyìí ló bá doyún mi lè ṣẹ́yìn nìyẹn bá ní ok èrè mi nìyẹn àìmọye àwọn rúyàn bẹ́ẹ̀ yẹn tẹ́ pé wọ́n ti fall into that category mi ò mọ problem ẹ̀yìn àwọn gender mi wọn ò lè gbéra wọn jáde àfi kọ́kùnrin gbé wọn jáde ọkùnrin tó gbé yín jáde tó lọ ná adúrò owó yẹn lẹ́yìn lórí ẹ mọ̀ wípé ọkùnrin yìí mi ò lè fẹ́ mi ò like why follow him or why àǹtí nkẹyàmí lóyìnbó yẹn why tẹ ṣe gba invite wọn why tẹ ṣe invite yín tẹ ṣe lọ. why tẹ ṣe jẹ́mi lẹ́ ń bèrè English ọ̀wẹ́. o ti sábà sí eloquent. ẹgbẹ́ má bèrè àwọn English nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ mi mọ́. ṣé Ọpẹ́ ti sọ̀rọ̀ tán. mo ń gbọ́ yín sà. ṣé ẹ rí i mo ti sọ pàtó ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan obìnrin níṣẹ́ ẹ̀ lọ́wọ́ ọkùnrin níṣẹ́ ẹ̀ lọ́wọ́ lówó ẹ̀ lọ́wọ́ sódà wà lè bùgá obìnrin ìwọ obìnrin tó bá fẹ́ kọkùnrin bùgá ẹ̀ kọ́ bluff ọkùnrin pẹ̀lú owó tiẹ̀ now ẹni obìnrin tó bá wà matured ó yẹ kó mọ̀ pé tọkùnrin bá ti lọ́wọ́ fún ó yẹ kí nǹkan kan ṣẹlẹ̀ I'm coming from a place of reality o mi ò sọ pé it is a must but it is expected so tó bá mọ̀ pé o ní nǹkan tó fẹ́ ọ́fà fọkùnrin máa lọ máa gba owó ẹ̀ má máa gba gift ẹ̀ má jẹ́ kó máa lọ wájú lọ ẹ̀yìn tó bá wá react ẹ̀ wá ní ẹ̀ kò wà matured ẹ̀ ní pé ẹ̀ ìgbà kan àwo kan meanwhile this same ọkùnrin àwọn kan wà tí ò ní nọ́kọ́bọ̀ fún o
tó ń dúró dè tó kàn tibẹ̀ fún wọn. As a woman má lead ọkùnrin hàn nítorí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tó o bá lè ọ̀fẹ́ má attend sí needs ẹ̀ má attend sí invitation ẹ̀ má attend sí kìíní. má fi pa ṣàánú ẹ̀. má fi pa ìyá kan ló fẹ́ lọ gbà má tẹ̀ ní pé o fẹ́ lọ gba immaturity ní gbogbo yẹn poverty mentality ní gbogbo yẹn ní tèmi o. Because mọ̀ pé ìgbà mi kì í ṣe poverty mentality. My orgasm. Let's be realistic. No, let me say something. Okay. Sometimes, I've said it many times. I have a lot of weird friends. I have a friend to jẹ́ wípé kò ní gbowó lọ́wọ́ ẹ̀, kò ní gba anything lọ́wọ́ ẹ̀. She just wants that attention. Sometimes she just wants to feel kò ní ṣe o. In fact, she can lead you to edge of the cliff. She will not have sex with you. She will not see you. She will not see you at all. Okay, daddy. She will not even see you. She will just lead you on. It just gives her that thrill that she's still a young girl. That she's still somebody that men can admire. She's still in town. That's what she does it for. Nothing else. She's still in her prime, that's what she does it for. Irú èèyàn yẹn báyẹn ṣe nǹkan tí màá sọ fẹ́ nìyẹn ni still nǹkan tí mo ti part of nǹkan tí mo ti sọ. Mo ti kìlọ̀ fún. Ìyẹn lè wù wọ́n á set it up lọ́jọ́ kan. Ọlọ́run kò sí nǹkan tí mi ò bá ní jẹ má fi irun mú. That's it. Ayé ti di ayé ọ̀làjú, ayé ti jọ ayé anything can happen, anything goes. Ibi tí wọ́n bá lọ́gbọ́n dé ní telecom ti bẹ̀rẹ̀. Wọ́n á kàn plan fún ẹ, wọ́n á kàn lò ẹ ní nǹkan ni. Which is wrong anyway. Àkọ́jú pé èèyàn support èèyàn sọ pé kí àwọn èèyàn máa ṣe irú nǹkan báyìí. But you know. Be guide be pé kéèyàn guide rẹ̀. Yeah. Don't lead as a man. See, this is what I always say. As a man, don't lead a woman on. If you know you are not interested. As a woman, don't lead a man on. If you are not interested, it's not worth it. To avoid this, to avoid stories that touches the heart, don't do it. It's not worth it. Yes. So irú èmi sì àwọn tó ń kú fún mi tó ń ṣe kíní tó ń ṣe gbogbo ẹ̀ kí wọ́n máa lọ lead wọn on. Àwọn tó ń kú fún mi ò ní pè ẹ́, mi ò wà interested, mo ní focus tèmi. I know what I want. Ṣé àwọn dédé kú fún yín, àwọn dédé kú fún yín, owó ẹni wọ́n kú fún owó yín, ẹ má ní àwọn dédé kú fún yín. No, àwọn mi ò kú fún owó, àwọn mi wà ṣé mo pa àwọn obìnrin mi wà self-sufficient. All they need from me is a child. Wọ́n fẹ́ bímọ, wọ́n fẹ́ kó fún àwọn lọ́mọ, wọ́n like lùsẹ̀, wọ́n fẹ́ kó fún àwọn lọ́mọ. Ìyẹn one. Then you see my orgasm sọ. They want your attention, they want companionship. Ayé yìí ti di so ó ti lọ fà gan tó gbé gan àti rí èèyàn tó máa jẹ́ companion èèyàn gan gbà mí wàhálà ni. Especially depending on what part of the world you are. This part of the world I am, the Western world. You need àti rí èèyàn. Mo báyọ̀ kan sọ̀rọ̀. Ó sọ fún mi pé do you know ìwọ nìkan ló máa ń pè mí. Ó tẹ̀ ní pé ẹ̀. Wọ́n ní pẹ́ lórí aago débi pé wọ́n á ní ó máa fine ọkọ ní àròjì ẹ̀ máa yọ àbí ọyàn ẹ̀ máa yọ. Wọ́n tẹ̀ ní pẹ́ débi pé wọ́n á fún ẹ compliment. Ṣé you get? So you know tí èèyàn bá rí gbogbo orú nǹkan báyẹn you need to think twice. A kò sí set man àánú gbogbo nǹkan tá à ń wí. For instance kan ní obìnrin kan
ó lọ ń date married man ṣé ẹ̀yin lẹ fẹ́ fún companion ṣé kò bẹ́tà kó mọ ẹni tó fún òun ní spam tó doyún dàn kó lọ sí spam bank obìnrin kan mo ti gbàgbé orúkọ ẹ̀ ará Sierra Leone tó wá. ti lọ sí another story nìyẹn o. Kò sí irú ọ̀rọ̀ yìí ìyá lọ sí story mi. Mr. Remi Jini fẹ́ sọ kankan. Jẹ́ kí n dákẹ́ báyìí. Sorry, mo kàn fẹ́ comment níbí báyìí ni pé mo fẹ́ padà sórí ọ̀rọ̀ tá à ń sọ nípa lady tí máa yẹn tó ti ń fọkàn sí máa yẹn tó ti ń tẹ̀lé máa yẹn for almost 3 months. That brings up a key question we should ask, and that is, kí ni definition lead on? I have a simple question. Ṣé àfihàn pé ní 3 months yẹn táwọn méjì fi ń bára wọn sọ̀rọ̀ tí máa yẹn ọ̀sán bóyá ó yá bá mi sùn, fihàn pé máa yẹn gan náà lead ẹ̀ on? Ṣé rí èmi feel bẹ́ẹ̀ o because. bí pé woman yẹn náà lead bọ̀bọ̀ yẹn on. No. I feel that àwọn méjèèjì need that what? Ṣé mo pé ẹni tó relay story yẹn bó ṣe ṣàlàyé wọ́n sọ pé woman yẹn gan at a point bó wà máa yóò máa ti bèrè sex láti ẹ̀kan àtijọ́ yìí ó ti yẹ kí inú ẹ̀ dùn, which was a breath of fresh air. Because ṣe rí ibi tí gbogbo wa wà lẹ́nìí gbogbo ara gbé àpá ibi tá a ti ń bọ̀ èèyàn tá ti pàdé èèyàn tó yóò tá ti experiences tá ti ní àpá yẹn máa ń gbé sára tá fi pàdé ẹnu so ẹni yóò bá for the first time ó ti pàdé ọkùnrin tó yẹ pé within 2 weeks kò tí ì máa bèrè pé ọ̀gá ó yà báwo la máa lọ ṣe báyìí báwo ṣọ́ra mi yé yín. So ó fún ẹni yẹn ní breath of fresh air. Now kò sí ẹ̀ṣẹ̀ nínú pé lady yẹn náà expecting pé bá ṣe tí ń bá lọ yìí ká tiẹ̀ kọ́kọ́ mọ́ra wa dáadáa náà. I feel that lady yẹn wà led on to believe in pé because there is an image tí máa yẹn create image yẹn kò dẹ̀ sustain image yẹn oye yín nǹkan tí mo sọ because at a point everybody sọ gbà bóyá lady yẹn pé elébi ní nǹkan. Personally I beg to disagree. Does that make sense? Because I think pé mo mọ àwọn ọkùnrin tó ti ṣe rí mo lọ́rẹ̀ẹ́ nígbà mo parí unilag tó pé mo mọ àwọn tó máa ń ṣe wọ́n á lead wọn ọ̀nà tó máa wà máa gbà mo tọ́jú ẹ̀ lẹ́rìn lọ́jọ́ tó máa pàjẹ́ báyìí àpàjẹ́ jẹ́ ẹran àti egungun ẹ̀ mọ́ ní ilé kan ọmọ wọ̀ báyìí pé ọmọ. So point mo n try to sọ ni pé mo kàn beg to differ on that particular note ni pé that lady had a right láti wò ó pé image ti máa ń project lélẹ̀ ó dẹ̀ follow ẹ̀ along ó dẹ̀ flow with it but ó bá lójijì ní náà ó kàn yí tí wọ́n kó wá sótẹ́ẹ̀lì ó dẹ̀ jí ń pé ó yá kíní kan. People can have a different. Ó máa ti mọ̀ tẹ́lẹ̀ ta kò bá lójijì tó fi lè rò náà from the beginning ó máa ti mọ̀ tẹ́lẹ̀. Ṣé get? Okay, with all due respect to the gold kò ń ṣe gbogbo èèyàn náà lèèyàn ń pàdé tó yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ okay ṣe rí gbogbo ara ní oríṣiríṣi experiences. The first girlfriend tèmi nílé ayé yìí ẹ mọ̀ dídó yẹ fi mí lẹ̀ ó sọ fún mi pé mi ò tètè bọ́ òun sùn. I am telling you, Sherry, we all have lives. Sherry, èmi bẹ̀rẹ̀ from perspective, but if they kọ́ bẹ̀rẹ̀, èmi máa ń bẹ̀rẹ̀ from èmi lérò pé nítorí ó ń lọ sí Catholic Church, ń gbé so kò fẹ́ nǹkan bẹ́ẹ̀ nǹkan. So ọjọ́ tó wá kí mi, mo kọ̀ ra ń wò ó, mo ò ṣe kí ni. Níwájú lọ́kàn mi gẹ̀dẹ̀ mo ń wo gan ọmọ fine girl eléyìí, but mi ò fẹ́ kọjá àyè mi. Ọjọ́ kan mo kàn máa dádúgbò wọn padà ní ọ̀rẹ́ mi tó ń gbé ládùúgbò wọn sọ fún mi pé gbàgbé o, bèbí ẹ ti ń fẹ́ lómi, mo ní irọ́ ni. Ó tẹ̀ ṣe ń bẹ́ mi sọ̀rọ̀, kò tẹ̀ àtẹ̀bá, ó tẹ̀ ń bá àbọ̀ bí ẹ̀. Pàtó mo máa confront ẹ̀ báyìí ó sọ fún mi pé gbé òun ti ń fẹ́ lómi pé òun ti ń fẹ́ ọ̀bọ ẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ lèmi àti wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo kọ̀ pé ajókòó ó tẹ̀ bẹ̀rẹ̀ sí sọ fún mi pé pé mi ti slow jù kí ni kò mo kọ̀ rẹ́ ẹni báyìí pé èmi slow èmi tó yẹ pé kárí owó mi ká èmi ọ̀jẹ̀ mọ̀ èmi ń wò èmi kò má lọ ṣẹ́rí the whole got mo learn from that experience ni pé ó jẹ́ kí everybody máa ní ṣẹ́rí to avoid assumptions statistics mo kà. A man sọ nǹkan nínú statistics ń pé you should always validate your assumptions. Tí assumption rẹ bá ní pé okay ní bára wa sí kọ́ communicate kẹ́ ẹjọ́ sọ ẹjọ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan lélẹ̀ ṣọ́ra mi yẹn sì kẹ́ ẹjọ́ sọ because nǹkan tí mo learn from Guinea ń pé lady yẹn kó assume pé gbé òun náà pé image tí máa ń project ń pé wọ́n máa sustain ẹ̀ lọ forever òjijì ó já expectations lady yẹn lulẹ̀ ni. So I have to go back to that story. Normally, me only saw around getting by my command, what everybody saw. But no, I was like, no. Because if you know what experiences Timothy, Tima won't tell me that Timbo.
at the point mo kò gbọ́ ọmọ wa ó dàbí pé good boy yìí òwe kò work o ṣọ́nà mi yẹn and that was it. I made a little transformation but mo wá find midpoint so ó jẹ́ bó ṣe jẹ́ submission mi nìyẹn. Thank you so much, sir. ìgbà òjò gbàṣọ níbi táwọn kan ti ń sọ níbi táàdì kan ti ń sá pé èèyàn kan act out for the first time tó ń act in sex Ibi tó kọjú gbọ̀ngàn ni ibi tó kọjú sí yànkan ẹni ló kọ sẹ́lòmí and that is life. Bí life ṣe rí nìyẹn. ẹnìkan ti ń sá tó torí ẹ̀ lóhùn ò ṣe mọ́. ẹ lè imagine such is life. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin èèyàn wa, thank you so much. I think daddy mi educated stream wọ́n ti ní kí wá palẹ̀ mọ́ kí wá máa lọ́lé. So I want to say thank you to everybody. Ẹ jọ̀ọ́. Sister London Turkey Wears. She actually sells turkey wares. Anybody tó bá fẹ́ ra ọjà, tó bá fẹ́ ra aṣọ, she's in London. She delivers anywhere in the world. Ẹ jọ̀ọ́, ẹ bá mi follow wọn. Thank you, Remy Jini. Ẹ bá mi follow wọn, kẹ́ bá mi patronize wọn. We have Sholape Interiors also in the house. She too, she's an interior decorator. She's in Nigeria. Anywhere ní Nigeria, tẹ́ bá ti ṣiṣẹ́ ilé, tẹ́ bá fẹ́ kàn bá yín parí ẹ̀, wọ́n máa bá yín parí ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ kàn sí mi, ẹ lè reach. Tẹ́ bá rí wọn follow wọn. Tẹ́ bá rí wọn follow, ẹ kàn sí mi. I also ní caterer in the house. She's in Lagos, but she can cook anywhere in Nigeria, and she's ready to travel. Tẹ́ bá fẹ́ gbé wọn travel náà. Sister Wonola, ẹ jọ̀ọ́ ẹ kàn sí mi. Tẹ́ bá need contact wọn. I send the thing. We also ní ẹni tó máa ń ra oúnjẹ, ẹ fẹ́ ra gàrí, ẹ fẹ́ ra ẹja gbígbẹ, ẹ fẹ́ ra gbá, ẹ fẹ́ ra wò. Ẹ jọ̀ọ́ ẹ kàn sí Sister Ọpẹ́ àti Sister Ọlọ́run Ọba. Àwọn méjèèjì ló ń ṣe irú iṣẹ́ yẹn. Sister Ọpẹ́ ló wà níbí báyìí now. Sister Ọlọ́run Ọba ó dà pé wọ́n ti lọ. So anybody, anywhere, wọ́n dẹ̀ máa bá yín package ẹ̀, wọ́n á post it anywhere in the world. Tẹ́ bá wà, doorstep delivery. Wọ́n á ṣe fún yín. Owó yín ló máa parí ẹ̀. ẹjọ́ ọmọ mi ò jẹ́ gbọ́ láàrin yẹn. Kí ni yẹn? Mi gbọ́ o. Sister Dagold. Màá mo ní kí ni nǹkan tẹ́ sọ compost. Gàrí, anything, oúnjẹ, ẹja gbígbẹ, anything tẹ́ bá fẹ́ kó bá yín pa góòtù kó dehydrate kó gbẹ dáadáa. Ta ló ń ṣe èmo ní ìdẹ ẹjọ́. Ẹ kàn sí Sister Ọpẹ́. Sister Ọpẹ́ will do it for you. I will call her right away. Mo ní nọ́mbà wọn. Yes ma. Mo ẹjọ́ send nọ́mbà yín sí DM mi náà. Okay. Then èmi ń ta CBD, mo ń ta oyin gidi, oyin original honey. Tẹ́ bá need honey. Bá need 1,000 litres. As long as tó bá ti lè wọnú country tẹ́ ń gbé, àgbè wa bá yín. That's no problem. Owó yín náà ló pa. Adé ń ta at a very very reasonable rate. It's unadulterated pure honey. Ẹ jọ̀ọ́ ẹ kàn sí wa, à ń tà. Then mo ń ta CBD, mo ń ta crystals, àwọn kìíní òkúta ni wọ́n, energy beads ni wọ́n, mo ń tà wọ́n. Mo ń ta bèbèdí, mo ń ta sex toys, mo ń ta aphrodisiacs. Anyone tẹ́ bá fẹ́ ẹ jọ̀ọ́. CBD fún àwọn tí ò bá mọ ọkọ tó jẹ́ CBD. Ṣé kò ṣe kayamata o? Kayamata wà fún àwọn tó bá fẹ́ kayamata, but all the same oríṣiríṣi ló wà. Ìtẹ́ bá fẹ́ ni lè máa náwó sí. Èmi ò kàn kí n ṣe àwọn kayamata tó máa ní wọ́n di ọkùnrin mọ́lẹ̀ mi mọ́ ṣe. Sweetener, nǹkan tó ń jẹ́ kó ìbálòpọ̀ kó dùn, òun ni mo mọ̀ nípa ẹ̀. So anybody tó bá fẹ́, anybody tó bá fẹ́, à ń ṣe bèbèdí. And she very beautiful ones, glow in the night, oríṣiríṣi, butterflies, ètò bá fẹ́ ó wà available. Then fún àwọn tí ò mọ nǹkan tó ń jẹ́ CBD jẹ́ oògùn kan tó jẹ́ wípé it's a natural medication tí àwọn a máa ń lò fún àwọn ọmọ tó ní autism, àwọn ọmọ tó máa ń ní seizures, àwọn àgbàlagbà tó ní high blood pressure, diabetes, oríṣiríṣi àìsàn. Because nígbà tó lọ́run dá wa, ó dá wa pẹ̀lú nǹkan tó ń jẹ́ the endocannabinoid system. Endocannabinoid system ló máa ń regulate every part of our body and make sure that our bodies are in a state of homeostasis. So CBD yẹn ó máa ń help láti jẹ́ kí body wa, endocannabinoid system wa, kó fight any disease tí ó bá wà nínú ara wa. So that's why it works for practically everything. So anybody tó bá need CBD ẹ kàn sí mi, ẹ jọ̀ọ́. Ẹ bá wa rajà, àwọn nǹkan tá ń tà nìyẹn tá fi ń rówó ra íńtánẹ́ẹ̀tì, tá fi ń wá jókòó sí rírà, tá fi ń rówó sanwó náà. Ẹ patronize wa. Yes o, ẹ má jẹ́ kójú tì wá, ẹ ṣé gan ni. Thank you so much. A máa wà mí báyìí Monday to Fridays 8 p.m. Nigerian time títí di bí ọwọ́ 2 báyìí. Ẹ ṣé gan ni. Thank you so much, Sister Dagold. Àǹtí Yinka, Big Glory, Real Gbajúmọ̀.
Mr. Ope, Sister Ope, Sister Tutu, everybody. I want to say a big thank you to everybody. I'm so happy by Lola, Lagbarolo, Odaro. Bye bye. Yeah, bye. èmi ni roots abọ́kọ̀kú bọ́ àwa yìí àti lẹ́nu nǹkan kan ó ní nǹkan kan tí máa rí nínú ọkùnrin tí máa fi mọ̀ pé eléyìí ní nǹkan ṣe ó náà nǹkan tí máa rí nínú ọkùnrin máa fi mọ̀ pé true love eléyìí love me ṣé àwọn love kan yẹn máa fọ́ sọ àwọn love kan tó bá ṣe meet ọkùnrin. mi tètè mọ̀ èmi kò ti fọ́ tán mo ti fọ́ yamayama. a ní ẹni tí wàá meet àwọn parent mi o. ní àìmọye meet parent. eléyìí kan script wàá bá yín ní sẹ́. mo léyìn àìmọye ó máa meet parent ó máa meet gbogbo family yín kò dẹ̀ ní kankan tó fẹ́ fi yín ṣe. Ọlọ́run ṣe láwa single mother àwọn single mother ní kíní yìí máa ń ṣe èmi máa ní pé àwọn ọmọ mi ni wọ́n. I want to be talking to my daughter. I want to be talking to my children. Irọ́ ni o, lórí irọ́ ni o, fẹ́ gbé ẹ mọ́ra ni o. Fẹ́ gbọ́ pátá ń di ẹ ní o. Ibẹ̀ ló fẹ́ fi mẹ́yìn, ó ti mọ̀ pé weaking point ń nìyẹn. Torí wíkẹ́ o lè mọ weaking point mi owó ni, má ní mi lára. Owó ni weaking point mi, kí ni weaking point mi? Tọ́kùnrin bá ti meeting, ó ti máa mọ̀. I'll tell you, máa sọ reality fún yín. Ó ti máa mọ̀ pé okay sis nígbà tó ti mọ̀ pé eléyìí ọkọ ló ń wá máa ṣe bí ọkọ eléyìí God bless you eléyìí mi ò ṣe pé ọkọ ló wá máa fún lóko lórí tó ń fún mi ó máa pè mí èmi kẹ̀dẹ̀ mú like attention. ẹ gbàgbé ó ti mọ̀ pé nǹkan tẹ̀yìn like nìyẹn ó máa ti rí nǹkan tẹ̀yìn like nǹkan tó máa dẹ̀ play ni ó máa play Bukola ẹ má máa fọ́ sí àwọn trap kan. Ṣé rí àwọn trap tọkùnrin bá ṣe pàdé yín yẹn like maybe 1 week 2 weeks ẹlòmíì gan ó perfect like 1 month ó yóò máa mi ṣe pé ó ń fún yín ní attention ó ń fún yín ní everything tẹ́ fẹ́. I'm telling you. ó ti mọ̀ pé nǹkan tẹ́ like. tẹ́ bá ti lọ force trap yẹn ẹ lọ you are gone. Only Mary ẹ mọ̀ the funnest part wọ́n á tún fún New Glory mo tí ọ̀ láti yọ ìfẹ́ yẹn kúrò nínú heart mi like every time báyìí mo kò máa sunkún ni like I've never loved so much. Omi pọ̀ lójú yín ni ẹ fẹ́ sunkún ni. New Glory mo kò tó ń jẹ́ true love. Kí ló ń jẹ́ true love? Kí ló ń ṣe woman yìí? For real love still exists. Ó ti rí i pé àní ó ti oníkálùkù pẹ̀lú script ẹ̀ ni script titi yín nìyẹn nǹkan tó dẹ̀ play fún yín nìyẹn. Ó lè play God bless you. Ó lè play àfáà fún yín ó lè play oníkálukú ni irú èmi ṣe àti rò pé ọkọ lélẹ́yìí ń wá á ṣe bí ọkọ wa eléyìí aládùúrà ló wá á ṣe bí aládùúrà wa tó dẹ̀ pé gangster ni ó máa play role nǹkan tó mọ̀ pé obìnrin yẹn ń wá ló máa play ẹ̀ fún. God bless you. bọ́jọ́ tó bá ti wá doyin tó ti. ẹ wá force trap yẹn má bí pẹ́ ti rọ́kọ̀. tó ti doyin tó ti wà okay tó ti wà satisfied á wá change ìwà ẹ̀ á wá gbé wà wèrè yẹn yọ á wá change ìwà yẹn ìgbà yẹn lẹ́ máa pè kò ní gbé fóònù ìgbà yẹn ló máa lẹ́yìn fi call disturb òun mọkùnrin ọkùnrin my prince. ẹ ló ṣe wa okay. àwa okay sir. ẹ má bínú sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó dà pé topic ó dà ká máa treat ẹ̀ lọ́jọ́ tí everybody bá ní time òye yín sìn because nǹkan tá à ń sọ yẹn gbogbo ẹ̀ mò ń gbọ́ bó ṣe wà lóbìnrin ló wà lọ́kùnrin. bẹ́ẹ̀ni. you know ọ̀tá yìí bá wà èmi fẹ́ ká treat ẹ̀ again oníkálukú sọ nǹkan tó wà mind ẹ̀. kì í ṣe pé mo ń support àwọn ọkùnrin ọ̀pọ̀ tíbi tí mo wà yìí I don't have enough time láti sọ̀rọ̀ pẹ́ níbi tí mo wà yìí but ìlànà ká treat ọjọ́ táyé bá wà ẹjọ́ tó yọ lọ. Holy Mary ẹjọ́ ọ̀tẹ̀sílẹ̀ lọ́wọ́ yín kò sí báyìí òní tó sọ̀dọ̀ mi bèrè. Okay. Sister Buki, wake up. Kí la fi máa topic yẹn náà? Kí la fi máa ṣe? Ẹ wake up. Until you're sure, don't do anything with him. He will pretend to be what you want him to be.
tó bá ti get nǹkan tó get ó máa fi yín lẹ̀ ó máa tún mú another victim. Only Mary ṣé kí n gbé yín débẹ̀. Ó ń gbọ́ yín. Nǹkan fún yín. A ní ṣe ni sẹ́ẹ̀ láàárọ̀ before I pray for myself ẹni kí ni máa ṣe. Owó lẹ máa gbàdúrà fún àti ṣerú ẹ̀ kọjá. Voice notes. Alájì ṣerú ẹ̀ kọjá. Sister Bukky tọ̀dọ̀ ti yín ẹ̀ go far èmi ṣe wedding mo bímọ. Ó dẹ̀ sọ to my face pé ìwé ni mo wá gbà kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ́ ṣe. You see now? And this is a big wedding. Mo ṣe big wedding. Mo bímọ. Kò ṣe pé mo tún bímọ nìkan mo tún lose. Mo kọ́kọ́ oyún tí mo kọ́kọ́ ní mo lose ọmọ yẹn kú ní 7 months. Ẹni tí mo sọ yìí ó máa wẹ̀ fún mi. Kò Valentine báyìí tí n bá lọ síbi iṣẹ́ ó máa fi roses champagne everywhere. Mi ò lack anything nípa in the aspect pé bóyá ọkùnrin lówó big boy òun ní kinní kan in the aspect of that money aspect mi ò lack anything because ó máa ń sọ pé kí ló ń complain fún ò lack anything now but ní pé kéèyàn ò ní ọkọ nínú ilé kò ṣe bí ọkọ but ẹ bá rí níta ẹ máa rí pé ọkọ lélẹ́yìí. No, ẹ má bínú ẹni kò ṣe bí ọkọ ẹni yìí máa wẹ̀ fún yín ó máa ṣe gbogbo ẹ̀ so what else. Ó lè má wálé now 2 weeks. Okay, now. Ṣèbó lówó náà, ṣèbó ní gbogbo nǹkan kí ló tún wá. But kí ni pé kéèyàn ní ọkọ nínú ilé pòkè. Let me have a conversation with my husband. Ṣé mo ó ń ṣe gbogbo kíní yẹn pòkè ṣe bí mò ń ṣe nǹkan tó fẹ́. But it's not something that ó ń ṣe látọkàn ẹ̀ but he's just doing it just because of what he wants to get. So ó mọ̀ pé ọkọ lèmi ń wá nǹkan tí mò ń try láti sọ fún Sister Bukky nìyẹn. He will play the role for you. Ó máa play role yẹn perfect role yẹn fún ẹ because ó mọ̀ pé nǹkan tó ń wá nìyẹn. But kò kí ń ṣe nǹkan tó wá látọkàn ẹ̀. So he played that role for 8 years. Sister Bukky tó bá jẹ́ yín ni ẹ máa ti ya wèrè. Nígbà tó wá ó wá ní kò sí kan tí mo fẹ́ fi ẹ́ ṣe ìwé ni mo wá gbà kò sí kan tí mo fẹ́ fi ẹ́ ṣe. Ìyẹn kọ́ ṣe báyìí ẹ ṣì ń ṣe love lórí fóònù ni eléyìí mò ń bá gbé ni àjọ ń jẹ àjọ ń mu. Ẹ wá sọ pé love kan wà níbí kan. Ó sọ pé ó náà kọ̀ọ̀kan tí èèyàn gbọ́dọ̀ máa notice. Ó ní slang ni pé àṣewọ̀ ló ń fọ́ ni ṣó ló ń fọ́ ni slang ni now. Kò ní mí ni òun ò love anybody bóun ṣe wà. Please, I want to ask a question. You can come up, sir. Send a request if you want to ask a question. Sister Bukky, don't get carried away. Wake up. Sister Bukky, Longe, ẹ má máa believe lórí mere words. Talking about me pé I love you láàárọ̀, I love you lọ́sàn. Iye omi nìpo mi ni ẹ o. Action ẹ ló máa determine fún ọmọ pé ẹni yìí mi nìkan tó ń sọ. Action ni o. I don't believe mere words. Bọ́ọ̀ bá mi sọ̀rọ̀ tútù kọ́ bá mi sọ̀rọ̀ ọ̀fẹ́ kìnnìkan ọ̀gá adé lórí irọ́ ni ṣùgbọ́n ọkùnrin ló ti pàdé ẹ̀ tọ́ ọkùnrin bá ti pàdé ẹ̀ báyìí wọ́n sọ tó bẹ́ẹ̀ fi ẹ́ ṣe tó bá ti meet ẹ̀ mo ní script ó ti mú náà fi ọkùnrin ló mọ tí àti ẹ̀ belong sí tí bá ti ro lọ bá ti wò bọ̀ bá ti fi 1+2 bá ti rí pé kọ́ni mo fi ń gẹ̀ẹ́tì òye mi tí mo pọ́kùnrin yìí kò nífẹ̀ẹ́ mi ó kọ̀ wò pé ẹni yìí ó single tẹ́lẹ̀ kọ́ akọ́ máa tu lójú lásán ni ọkùnrin tó bá nífẹ̀ẹ́ kò ní sọ fún ẹ pé òun nífẹ̀ẹ́ wọ́n fún ẹ mọ̀ pé ó lọ́ọ̀fẹ́ wọ́n fún ẹ within you máa ń ṣe mistake kan wá ní how do you like your money God fearing kíní kan ìgbà tí mo pàdé ẹ church ni mo ti pàdé ẹ tó bá gbàdúrà fún yín báyìí tó máa wọ sùtánà tó máa gbàdúrà ẹ máa ní God fearing I want it to be tall to be kíní kan ẹ ń tanra yín obìnrin. ní nǹkan wà tí ò ṣe God fearing yẹn kọ́ máa fi ń pòun òbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ẹ lọ fẹ́ pásítọ̀ àbí kẹ́ lọ fẹ́ wòlíì tán ní God fearing ọ̀ya wèrè bí. ọ̀ya wo jí normal person gan lọ. ẹ jọ. ẹ kálẹ̀ sà bí ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ àárọ̀ náà làwọn kwẹsàn tó bẹ béèrè ní ẹ má bínú ó máa tó sọ̀rọ̀ tó ń bì ọmọ tó bí fẹ́ nìyẹn
kò láìka àwọn ọmọ tó sọ ọmọ ẹ̀ náà ni o. ó láìka ó ní Kẹ́mi Ọláògbò. Ibẹ̀ ni mo ti gbọ́ tó ní ọmọ tí kinní kan bá ń wùyàn lọ́mọ ẹ̀ ń wùyàn àbí tí ẹni tọ́mọ ẹ̀ bá ń wùyàn lọ́mọ àbí báwo lọ́ ṣe ń sọ Yorùbá yẹn. No, ìyàwó tó bá ń run ni lọ́mọ ẹ̀ ń run ni. Nǹkan tó máa ń sọ. Ẹ má bínú ọmọ mélòó. Ọba mi ò Kẹ́mi Ọláògbò. Ọkùnrin àbóbìnrin. Ọkùnrin first born yẹn ọkùnrin. Àwọn olóyìn burúkú lẹnu kò lè parí àárín ìgbà. No, ìsọ̀rí ẹgbà mi mistake tó èèyàn máa ṣe. Ó lè wọ́n pé nítorí pé òun nírì òun sì tèèyàn. But no matter bó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin. No matter igi àkọ́dá ẹ̀ àbí àṣẹ àbí wà lọ́mọ ẹ̀kọ́ ń pè Yorùbá ẹ̀. Ọmọ téèyàn kọ́kọ́ bí ó bá sọ pé òye ètè. Igi àkọ́ṣẹ́. Igi àkọ́ṣẹ́ ó bá sọ pé òye ètè kò sí gbogbo fàájì téèyàn lè ṣe gbogbo kinní téèyàn lè ṣe gbogbo ayé téèyàn lè ṣe normal o lè rún pé o fẹ́ fẹ́yàn kan gbà rí understand but tó ti wọ ọ̀rọ̀ ọmọ o gbọ́dọ̀ ní interest lọ́dọ̀ ẹni o lè wá ní normal ìyàwó ṣé kò ní ó máa padà fẹ́yàwó ni ó máa padà máa rí. Kí lẹ̀ ń sọ àwa mẹ́rin láti bímọ fún sí àwa mẹ́rin. He's not a responsible person. Tó bá ń pè yàn ní jìgòlè he's not a responsible ẹ máa wò gbẹ̀yìn ẹ̀ tó bá ń pè ẹ sọ ẹ ni o. Holy Mary ẹ dẹ̀ mọ parents wọn like ẹ mọ gbogbo parents wọn. Yes our parents yẹn. Wọ́n la ṣe big wedding yín tún sọ pé. Wọ́n náà wọ́n ṣe big wedding ẹni sùúrù lẹ́yìn ọdún bí fún pé. No ẹ lè ṣe wedding pẹ̀lú ẹlòmíì kẹ́ máa mọ real parent ẹ̀ kọ́ lo another person. Real parent tiẹ̀ ni mo mọ̀ real parent. Gbàdá wa lọ bá wọn kí ló sọ. Kí ni wọ́n fẹ́ sọ wọ́n máa support ọmọ wọn ní 24th nígbà tó sọ of course yes now. ó ní ìyá òun rẹ̀ nítorí èmi àti ìyá ẹ̀ máa ń sọ̀ra máa close ó ní mo kàn ń tanra mi pé kò possible kí ìyá òun kó love èmi ju òun tó bí lọ ní pé sọ mo kàn ń sí ara mi. kí olúwa pa ni ó tọ́ ló sọ náà. normal ó tọ́ ló sọ ṣẹ́gun but àwọn ìyá ẹ̀ máa padà ẹ jẹ́ sọ nǹkan fún yìí ìyá àti bàbá àbí tó bá ń pè ìyá burúkú bàbá burúkú ni wọ́n máa padà pé wọ́n nù wọ́n wípé ẹni yìí tó bá tiẹ̀ láìpẹ́ ẹ̀ wọlá ọmọ tó pààrọ̀ àti ìpapọ̀ ọmọ tó máa rọ́kọ́ bí don àbáná ṣé ó lásán. níbo ẹni tẹ́ pé ẹjẹ́ sọ wọ́n máa sọ fún ó kọ́ lè máa gbọ́ ìyẹn dá only work òun ni breadwinner òun ló ń fi. ẹyẹ kò bá sọ̀rọ̀ bá fẹ́ sọ̀rọ̀. ọ̀rọ̀ tẹ́ máa sọ inú yóò lè dùn sí i. ọba mo fẹ́ gbọ́. ẹ sọ. Tẹ́rí yàtọ̀ sí àwọn púpọ̀ pélébì gbogbo ẹ̀yin obìnrin tó kún ayé ìyá ìyàlẹ̀ wa. yàtọ̀ sí kí ni. yàtọ̀ sí àwọn hookup ladies gbogbo obìnrin. ẹ sọ wọn hookup lady wọn hookup ladies. gbogbo ẹ̀yin obìnrin tó kún ayé ìyàlẹ̀ wa. God bless you my king. ìpè lọ́nà wo. ẹ̀hún náà mo rí bẹ́ẹ̀. lọ́nà wo ọba. lọ́nà wo sọ. ẹjọ ẹ mute ẹ kọ sọ̀rọ̀ tó. ayé àtijọ́ tẹ̀ sí dá ṣùgbọ́n láyé ìsìn tẹ́rí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ máa wá sórí íńtánẹ́ẹ̀tì yẹn ẹ lè rọ́kọ̀ tó dùn fún ìdí rèé because mo fẹ́ ṣe ń sọ conversation yìí èmi mo like ẹni tí ò bá ti lè fọ́mọ̀ mi ò lè fẹ́ o ọkùnrin lọ́fẹ́ níyàwó míì ọkùnrin lọ́mọ fún máa fẹ́ yàwó lé mi ò lè fẹ́ o àwọn ọkùnrin bá yín dé wọ́n bá máa wá toast yẹ nǹkan tí o sọ wípé o ò fẹ́ yẹn ni wọ́n máa gbé wọ́n máa fi like yẹ tó máa play fún ẹ. wọ́n gba pátá ẹ lọ́fẹ̀ẹ́ ẹ jù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tán bóyá kẹ́ mí. wọ́n gba pátá ẹ lọ́fẹ̀ẹ́ wọ́n jẹ oúnjẹ ẹ lọ́fẹ̀ẹ́ wọ́n ṣe gbogbo nǹkan lọ́fẹ̀ẹ́ tó bá ti wá do ẹ tán wọ́n sọ fún ẹ wípé àwọn wòlíì sọ wípé ògo yóò bára jọ star yóò bára jọ. ọ̀rọ̀ yẹ ṣe rí wípé ẹ sọ́ọ̀tì láyé àti lọ́run. kò sí nǹkan tó ń jẹ́ ìfẹ́ ní ọ̀dọ̀ hookup lady. ẹni mo fẹ́ dómi àbí where is my money?
dẹ̀ dúkó dẹ̀ dúkó káwọn kó dẹ̀ lọ sí that is it. ọba tẹ bá ṣe èèyàn máa sọ pa aṣẹ́wó ni. ẹ wo ọdẹ fòbò jó sí ẹ wo nǹkan tí ojú òbò yín rí sí pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀yin dẹ̀ ọba ṣàbẹ̀wò. wọn ò mọ kó máa rí báyìí náà. ẹ búlọ̀kì woman ẹ̀. So ilé ayé yìí ọkùnrin ò jẹ̀bi rárá àwa ọkùnrin a ò jẹ̀bi torí àwa ọkùnrin náà tí a bá tó wá sọ wípé òkè woman èmi kọ́ mi ò láìkẹ́ ọmọ ẹ o sọ fún bàbá ọmọ ẹ kó tẹ́kẹ́ ọmọ ẹ but máa tẹ́kẹ́ ẹ ò nífẹ̀ẹ́. nífẹ̀ẹ́ yeah that's true. àfi tó bá purọ́ yẹn fún yín. yeah. ìdí nìyẹn obìnrin tó bá mọ̀ wípé òun fẹ́ jayé òun nínú ayé tí a wà yìí nísìnyí wọ́ ọkùnrin mọ́ra kó fún ẹ lóyún kó bí wọn méjì mẹ́ta. kó máa lọ ń lọ ẹ. lọ máa ṣẹ́wó kọ̀. lẹ́yìn yẹn ibi tó kù ìyàlẹ̀ fẹ́ jẹ wà láìtàláì tẹ bá ń sọ pé ẹ wá lọ́ọ̀bù yín. ẹ wá lọ́ọ̀bù yín. wá lọ́ọ̀bù kí ló jẹ́ ìfẹ́ yóò gbọ́n bẹ́ẹ̀ fẹ́. ìfẹ́ tí kó tó lè mọ̀ pé ọkùnrin nífẹ̀ẹ́ ó dìgbà tó bá fi wọn. láì tọkùnrin bá sì ń dú ẹ ò lè mọ̀ pé ó nífẹ̀ẹ́ odijọ́ tó bá bímọ tó lóyún tó sì dúró tó sì ń wo ọmọ ẹ̀ tó wá bímọ tán tí ò ṣẹ́yìn lójú ẹ̀ tí ò ṣá lójú ẹ̀ ọkùnrin ni. kì í ṣe I love you how are you your birthday surprise o ẹ fún lómi. bàbá pa mí náà. àwọn rádaràda rédèrèdè wọ́n lè rádaràda yóò kò sí ìkọ̀tọ́. ọba mi ṣe obi ló ń gẹ́bù kọ́lá yìí sí ọ̀tẹ́ ti ṣọ́ọ̀tì láyé ṣọ́ọ̀tì lọ́rùn mi mọ̀ bí ẹ̀ ń gbọ́rọ̀ yẹn ẹ̀ tó lè ti for 5 months. ó ti fòbò jóná. ó ṣọ́ọ̀tì òbò ó ṣọ́ọ̀tì time ó ṣọ́ọ̀tì gbogbo ẹ̀. ó kó ẹyẹ ní last month. ó ti sóúnjẹ. ó ti lọ àwọn irú obìnrin bẹ́ẹ̀ dẹ̀ mọ́ oúnjẹ sì bíi ẹgbẹ́ òṣèlú kí oúnjẹ wá bá níbi. wàláì ṣe jọ́sà pàtó a kàn máa ń fi ọ̀rọ̀ tó bá máa ń sọ a máa fi ń ṣe yẹ̀yẹ́ ni o àwọn kí kan wà nínú àwọn ọ̀rọ̀ ọba dìrígè ṣé àwọn olóṣò yẹn wọn kì í ṣọ́ọ̀tì o wọn ò ń ṣọ́ọ̀tì for anything ṣé ìta àwọn táwọn wá true love kìíní kan la máa ń ṣọ́ọ̀tì. gbogbo àwọn olóṣò yẹn ẹ lọ wo ṣọ́ọ̀bù wọn. Ọlọ́run ó máa kún fàyà ni. bọ̀ New Glory ẹ mọ̀ wí kò dáa kí ọkùnrin oríṣiríṣi máa ṣàbálẹ̀ obìnrin. Wọ́n tọkùnrin. sọ́ni kọ́ sàbálẹ̀ yín ni. ọkùnrin tí ò sàbálẹ̀ ẹ̀yìn ní sí ẹ̀ bí sábà. ó yá kí lè rè. ẹ bá mi bèrè o. New Glory ó ṣọ̀ fún mi pé bàbá ẹ̀ máa ronúpìwàdà ó máa padà wá ó ṣọ̀ fún mi. ẹ má máa tọra yín sis ẹ ń tọra yín. ọba ò ṣáà ní yọ owó máa kó ní palace báyìí ọba. ó kàn jam tọ́ọ̀kì ni ó kàn wà. ọlọ́run ṣáà ní yọ owó máa kó ní palace báyìí ṣé ìjà dànù ni àbí kìí filẹ̀ ọ̀tọ̀ káyìí wá wo bí wọ́n ṣe. ilé ẹ̀kọ́ máa ṣe rádaràda. ìwọ tó bá ń bá ọba rìn tí ò bá ti já ò lè já mọ́ tó bá ń bá King Solomon rìn tí ò bá ti gbọ́n ò lè gbọ́n mọ́ either you like it or not ò lè never gbọ́n mọ́. ṣùgbọ́n àwọn ọkùnrin olóòótọ́ wà. ọkùnrin wọ́n wà bọ̀ wọ́pọ̀. olóòótọ́ wà ẹgbẹ́ mi dá yẹn lóhùn ọkùnrin olóòótọ́ wà